What do you mean? Àwọn àti tó dá ìta ló wá ṣe rí lè fún un. Dákun fi mí lẹ́jàre. Ṣé ìwọ mọ nǹkan tó ṣe kó tó di pọ́ di bó ṣe dà yẹn? Ojú mi ò máa dájú gan o. Aláàánú Samaria. I reject it. It is not my portion in Jesus' name. Afa, ẹ ṣàánú mi. Àbí wọ́n kan lára ọmọ Àṣàbí ni. Àṣàbí kọ́ nìyá ẹ̀. Àṣàbí lorúkọ ìyá tó bí mi lọ́mọ. Tí ẹ bá ṣe pẹ́rú Ọlọ́run gbà mí. Ọ̀rẹ́ Ọlọ́run ló bà mí torí àdìsí ànẹ́bì ni ká mọ́ tù dínú tù dànù. Ó ní ohun tá a bá gbìn òun náà láàkà. Bẹ́ẹ̀ni. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni. Àbá ti dín nǹkan mi wò. Ṣùgbọ́n ẹ̀rọ Ọlọ́run ló bà mí. Èyí tó wá ṣe pàtàkì ni pé kó tètè wá ìrìnkúrìn ẹsẹ̀ rẹ̀. Torí tó o bá ṣàfihàn àwọn ẹlẹ́ni yìí wọ́n tún lè gba bòmíì lọ tí wọ́n sì wá gbọ́n dá lórí ọ̀rọ̀ rẹ̀. Lónìí olónìí kó yá tètè wá kún ìrìn ẹsẹ̀ rẹ̀ kí omi má bàa tẹ̀yìn wọ̀gbìn rẹ̀ lẹ́nu. Àfà, àfi kẹ́ ṣàánú mi nítorí Ọlọ́run ní kẹ́ wò mọ́ mi lára. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mi ò mọ ibi kankan, mi ò mọ ilé aláàfà, kódà mi ò ní pásọ̀ tó ń ṣàdúrà fún mi, bẹ́ẹ̀ sì ni mi ò ní babaláwo pàápàá. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Lóòótọ́ mi ò mọ iye tí ẹni tó fẹ́ ṣe aburú yìí fún mi tó fún yín, ṣùgbọ́n ó dá mi lójú wípé mo lówó tí mo máa fún yín tó ju ìtú wọn fún yín lọ. Owó wà lọ́wọ́ mi, àfẹ́ ẹ ṣàánú mi. Owó àlìmọ́lù owó kọ́ ní ìṣòro mi. Alukurani tí mo jókòó tì ó tó mi jẹ. Alibarika Quran ó tóbi púpọ̀. Bí mo bá ro tówó ni kò ní dàsìkò yìí tá ti dàbí ọgbọ́n. Àmọ́ ojú ní rojú sànù. Kí ni mo lè ṣe fún yín? Alhamdulillah. Àṣejẹ ẹ̀yọ́nú láṣẹ. Ẹ̀yọ́nú yìí láṣẹ tó fi jẹ́ pé gbogbo bí ìyówù tí wọ́n bá mú ọkọ rẹ lọ wọ́n mọ̀ yọ́nú sí ọ ni. Àmín o. Wọn ò ní lè ṣe nǹkan kan. Àmín o, àmín. Ohun tá a ṣe nù. Ẹ ṣé mo dúpẹ́. Àṣejẹ ẹ̀yọ́nú ìta bá fẹ́ ṣe pẹ̀lẹ́jà àrọ̀ láàfin ṣe é fún yín. Ẹja àrọ̀. Ó ti sẹ́rẹ́ ọmọ bá yẹ tiẹ̀ lọ ni. Ìyá ìkún àsìlíyàtàn bìmọ́ báyìí nà káfí. Kún àsìlíyàtàn bìmọ́ báyìí nà káfí súnmọ́ ọ̀nù ìnànà yá ti. Ó yá mọ̀ kó jẹ. Mọ̀ ọ̀rọ̀ ta mi. Baluta. Kún fọyà. Baluta. Kún fọyà. Baluta. Ìwọ ni mo mọ̀ kó o ní kúrò, mo mọ̀ yìí pé o ní agídí, màá jẹ́ kó yé yìí pé agídí ata kò lè tó tó mọ́ lọ. Mi tí ẹ máa ń dá pẹ́sí mi pé mi mọ̀ pé wọ́n ni oníwọ̀n àgbà ó yá rí fásitì. Ẹ kàn gbà fọ́n jẹ ẹ̀yìn èmi ni mo sọ. Ó fẹ́ pa mí àbí ìwọ? Wọ́n rò pé wọ́n wà lórí ẹ. Tani fọ́ọ̀lù mọ́tò mi wà nínú àwọn orí àti òbúrú yẹn tani fọ́ọ̀lù mọ́tò mi owó wẹ̀rẹ̀ tó sọ pé ó ní mọ́tò wẹ̀rẹ̀ tó sọ pé ó rà máa mọ̀ pé ibi gẹ́gẹ́ wà ó kẹ̀kẹ́ ẹ lọ. Ó má dùn mí pé mi ò mà ní kòbókò mi o kòbókò
àfi nà ẹni. wọ́n wá jáde adó tó wà náà kòbòkò à ń nà ẹbí kòkó èmi kódà màá nà ẹbí kòkó èmi tó bá tún wá kú tán òkú ẹ wọ́n á gbà tí lọ. wo máa gbọ́ ọmọ kan tó ń gún ẹ tani ẹ torí pé ìdílé pé owó wà lọ́wọ́ ẹ tó tọ́ ọ lè ní owó lọ́ọ̀bẹ̀ tí náà lẹ́jẹ̀ lọ́wọ́. tani ẹ owó tó wá ní ẹ àwọn kan wà tó yẹ pé wọ́n á ṣe sí change ni àwọn kan wà táwọn kan ní wọ́n ní owó lọ́dẹ bíi pé bùkátà kò lè sínú owó wọn mọ́ owó wọn kọjá bùkátà. tó fẹ́ gbọ́ àwọn ọ̀rẹ́ mi wà tó ní owó lọ tí mi láti ẹ̀ lówó lọ mo ní káàdì ìgbà nígbà sí olórí tó ní owó lọ́gọ̀ bàbá gbọ́ mo tún wá ní adé ìsàdé sínú kàfí mo ní owó lọ owó wo lórí búkú wo lóní owó èwo lóní owó kí lóní. pé pàǹgolẹ̀kùn àmì. èmi mo mí yẹn ni. gbẹdẹkùn máa gbolẹ̀kùn àjù mi. tó bá dẹ̀ kọ̀ tó dẹ̀yìn lẹ́yìn mi èmi máa pa ẹ́. mo sọ wá kí ló ní gan kí ni pàǹgolẹ̀ tó ní ẹ sọ fún mi kí ló rà mọ́tò òwèrè wo lọ́ra tó ń halẹ̀ mọ́tò wo lọ́ra kí ló ní gan kí tó kú ẹ. owó tálíkà owó gidi òdì ń jọyín lójú eléyìí kí ló rà pé kí ló ń gbé kiri kùtù dára bẹ́ẹ̀ wà ní fún èyí fún ẹ̀ kò tó fún ìṣe kábúkábú. ibo mọ́tò eléyìí wọ́n bọ́ sórí mọ́tò ẹ̀kọ́ síbẹ̀ tí kò bá ti ní tẹ̀ wọ́n máa tẹ̀ mọ́tò eléyìí ó tún wọlé ni. òjòkó ní bọ́nẹ́ẹ̀tì òjòkó ní bọ́nẹ́ẹ̀tì ọkọ̀ eléyìí káàrí mọ́tò wo ayọ́kẹ́lẹ́ mọ́tò ọmọlẹ́lẹ̀ ó gbá mọ́tò mi. kí ló fẹ́ ṣe. SOJ kéènì èmi SOJ kí ló fẹ́ ṣe níbo kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe mo fẹ́ mọ̀ kọ́kọ́ rẹ̀. kí ló fẹ́ ṣe. ṣe kẹ̀yìn sí náà. èmi ò ní dúró díẹ̀. èmi ò ní dúró díẹ̀. kí ló fẹ́ ṣe fún mi. kò sí nǹkan tó fẹ́ kò sí tó fẹ́ ṣe. kí ló dé kò yẹ kó le tó yìí. irọ́ ni. ẹ bá mi hold mọ ẹ bá mi hold sí. kí ló dé. ṣé mọ́tò rẹ̀. báńgọ́lọ̀ yìí. báńgọ́lọ̀ yìí. o tún bẹ̀ máa jẹ́ kó ṣe é pé ọ̀nà mẹ́tẹ̀ lọ́wọ́ bẹ̀. ẹ má jẹ́ kó kúrò mẹ́yẹn o. ìsàlẹ̀ yóò kàn fún àbí mi. kí ló dé. níbo níbo thank you wo níbo ọkọ mélòó. má jẹ́ kó yí ẹ má jẹ́ kó yí bọ̀bọ̀ yìí má jẹ́ kó mọ̀ pé sáàtì lọ wọ́n lè tì í kódà má dú ẹnu. ẹ bọ́ ta tó lọ fọ́n ṣe gentleman ẹjọ wá tani ká pé bàbá mi ló bá bí mi ká pé ìyá mi ló bí mi mi rí rí fásitì olórí burúkú bọ́ ìtọ́wá mi báyìí. kí ló bá ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ 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 ẹ mú lórí kúkú máa fọ alágiri tálíkà wo kò sí lọ́sẹ̀. wo mọ́tò yìí ó ní insurance tí wọ́n bá fọ kò sí kan tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wọ́n pẹ́lẹ́ wọ́n tani. olórí burúkú ọ̀fọ̀ òde fọ́ olóṣì. ẹ ṣe. ó yá. ó yá jáde. ẹ má. ẹ kú jókòó sáà ẹ jọ̀ọ́ sáà ẹ má bínú ẹ ní sùúrù ṣùgbọ́n sáà kí ni kí n fún yín. ó ṣàmù nǹkan tó máa mu èwo làbọ̀ máa tún bèrè nǹkan tó fẹ́ mu. ẹ má bínú. ẹ ṣì ń bínú ni. ok nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ máa sọ sí company's account máa send account kan sí ẹsẹ̀ orí ẹ̀ ní kẹsàn sí no kò sí bẹ́ẹ̀ kò sí. Alright, pay to the account, huh? Oh shit. Kúlọ̀ sọ. Sá, bẹ́ẹ̀ kò ṣe ọkọ fún mi. Mi lè ní fẹ́ kí etí kẹta gbọ́ lẹ́yìn bàtà dùn wá báyìí. Ṣé mo lè trust ẹ? Very well, sir. Mo fẹ́ fi owó kan pamọ́ sí account ẹ for the time being.
So, tomorrow I need them. No problem, sir. Should we account? Bẹ́ẹ̀ni, o náà ni. Ọkọ ẹni wait now, tí fún mi lówó báyìí náà. Mo ti dẹ́sìn, mo ti drop $200 lálẹ́. 200 owó kìí ṣe 200 gbogbo àwọn ẹgbẹ́ máa ń pọ́bìnrin. Wọ́n ti bẹ̀rẹ̀ owó lélẹ̀ 500. Owó kí ló fún mi báyìí títorí Ọlọ́run? Kò tí a máa bá ṣe máa ń take care obìnrin rárá. 700 naira owó kí ni kí n fi ṣe? Irú èèyàn wo leléyìí? Wàá dẹ́ gbà. Kò tí gbé kọ́ọ̀lẹ̀ náà. Gbé kọ́ọ̀lẹ̀. Kí ló wá lè ṣẹlẹ̀? Olóòótọ́ kì í ṣe báyìí náà. Well, òun náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ọjọ́ kan lè ń bẹ̀rẹ̀ wá. Ọ̀gá, màá tí kì í ṣe pẹ̀lú ẹ̀ náà. Ẹ káàárọ̀. Ẹ jẹ́ má bínú ọ̀gá, traffic yẹn bẹ́ẹ̀ gan. Aṣa! Olóòótọ́, fóònù rẹ̀. Actually. Fóònù ẹ̀dá. Mo rí kọ́ ìwọ̀ mi ìfẹ́ bọ̀n credit. So, what actually recalls me? Oh, Degbe. Oh, for waste credit me. Just show when for the credit. Now tell me, you got to pay for we are life techniques. You come out and work with chef me say. Oh, but you're paralyzed now, Neo. Ìgbà mi máa pè pé ibi tó wà yẹn o máa wọ bẹ o máa lọ bẹ o kíní kan o ìgbà kan wọ́n but ní gbé kọ́ bẹ́ẹ̀ kó stop because máa mú nǹkan wá tó máa ṣe báyìí ẹ̀kọ́ bí ní ọmọ. Tí yóò bá wà ní bedroom kẹ́yìn wà ní living room ẹ láti kọ́kọ́ gbé kọ́ọ̀lù ẹ̀ náà kẹgbọ́n nǹkan tó fẹ́ sọ. Yes, the funny thing is nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ọ̀nà tó ti ń bọ̀ yẹn ló máa ti ṣe. Ṣé ń bọ̀ sí? Now listen, don't watch it anyway. Ma punish ẹ wà á padà lọ́sìn sí junction ilé ẹ gangan wà lọ bá òkìkí mẹ́ ní mo ní pé owó yẹn o kókó fún ẹ kó lè kó lọ sí bank. But mo sì bí ẹ sọ pé ajúmọ́ lọ sí bẹ̀rẹ̀ lé. I shut up. Àbínú sí ọ. Náà tó bá ti ń bọ̀ yá àdó Piccolo ní mo ní owó tó náà jẹ mí kókó fún ẹ owó méjì kó lọ sí bank. No problem, sir. Bọ́lá bá wà òkìkí o. Jẹ́ kí n lọ sí ọ̀dà sàlẹ̀ fún àmì ìfẹ́ báyìí rẹ̀ kókó lọ ṣe pààyàn náà pọ́ṣẹ́ fún bá dé láti bẹ̀yẹn àwọn àbàmì náà. O dẹ̀ má jáde mọ́. Kí ló dé? Bóyá Ọlọ́run tẹ̀ fẹ́ kó lọ anywhere. And today is Saturday. So I just want you to stay with me. Mo ti mọ̀. Fẹ́ kó dúró kó bá mi ṣeré náà. And listen, ṣorí o tọ́ ni pé ọmọ yẹn ti bí mi nínú. Mo ti bí mi náà already mi tẹ́ fẹ́ bá rìn. But all the same, ojú ẹ̀ mo ṣe múra. Ibi tí mo ń lọ mo ní pé wọ́n á kó mò ń bọ̀. Dé lọ hanga pẹ̀lú àwọn boys. No, please. Okay, one condition. What? Let's end the day. We'll go out together. Of course. Ká lọ sí cinema. Cinema náà ni gbogbo kan. A máa ṣàjáde. Okay. Deal. Mi fẹ́ gbọ́ fẹ́ lọ ṣerú wọn. Ọ̀bọ̀ èdè sọ sẹ́yìn. Kí ló ṣe? Ọ̀ya, jẹ́ ká tó lọ ṣeré náà. Ọ̀dádá ò ní dájú bára ọmọ tó wọ́n gbọ́ bí tí ọ̀nà ti dí mọ́lọ́kọ́ dé ọ̀nà èdí mọ́lọ́kọ́ bẹ́ẹ̀ ni èdí mọ́ládà. Èmi àbá Zakari ìyá mọ sàkẹ́ ọmọ jẹ́rí wọ́n pè ọ́ padà wọ́n pè ọ́ ọwọ́dọ̀ àbá mi. Bàbá yàrá ṣe bàbá. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Bàbá ẹ̀yin lè jíṣẹ́ fún bàbá ni. Àmọ́ jíṣẹ́ fún wọn. Mi mọ́ débi lọ́pọ̀lọpọ̀ gbà. Bàbá ẹ gbọ́ àdúrà yín gbà. Alhamdulillah. Adúpẹ́ fọlọ́run. Alhamdulillah.
bàbá. èmi bismillah. bàbá. ẹ̀mí ọlágún ọlọ́run jẹ́ àríyìn pẹ́. nínú ẹ̀kọ́ tẹ́ fi kọ́ wa ẹni ọlọ́run ní mọ́ lámúyẹ́síkúrò náà sá. lámúyẹ́síkúrò láà. béèyàn bá dúpẹ́ fọ́mọ èèyàn kò lè dúpẹ́ fọ́lọ́run. bàbá ẹ gbìyànjú tọ́pọ̀ àdúrà yín sì ń gbà. èmi mọ́ pàdé ọkọ̀ yìí níjọ́ kan mọ́ pàdé ẹ̀ níta mọ́yánú mi bàjẹ́ ọ̀pọ̀ ọkọ̀ àfáà mi gbé wọn ikú àbá ìrówó rà. ẹ̀gbọ́ èyí ló wá fa sábàbí pé kò ní í dáa tó ẹ wọkọ̀ yìí ọkọ̀ ọlọ́yẹ̀lẹ̀ ń wò. ẹ fọkàn balẹ̀ àìsàn mẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin náà gbanú ara yín. bàbá. ẹ lọ gbé fáwọn ẹlẹ́hà nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní gẹ́gẹ́ bí ohun tá a fi kọ́ yín bó tilẹ̀ jẹ́ pé ẹ kọ́ débi wẹ̀límà wọn bá tẹ́ ẹ kọ́ kì í ṣe èyí tá a kọ́ yín lẹ́ ń lò èyí tẹ́ ń lò àwa kọ́ la kọ́ yín èyí ni ilé ìsọjọ́ ọ̀rọ̀ wà lọ́kọ̀ yìí ọkọ̀ ọlọ́yẹ̀ ni tí ẹ ti fẹ́ gbọ́mọ ọba fọ́tún báyìí ìgbẹ́ tì lọ́yẹ̀ tẹ gbọ́kọ̀ yìí ilé ọyẹ ọjọ́ kọ̀ lọ́yẹ̀ èyí tó wá sálága bẹ̀rẹ̀ ní ọkọ̀ yìí ó dójú tì yín ẹ̀bà níta mọ́yà ó dójú tì yín ọ̀tàkù bẹ́ẹ̀ àwọn ọmọ yabi táwa ní kí wọ́n máa yà lọ́kọ̀ ìtakò síta máa yà báwa bá gbọ́kọ̀ jáde bí kò dira tó láì kò ní díàkù látijọ́ àti ń gan ọlọ́run òpin ó dójú tiwa kò sì ní dójú tiwa. fún ìdí èyí ẹ gbọ́kọ̀ fáwọn ẹlẹ́hà ẹ̀yin ọmọ ẹ mú kọ́kọ́ ọkọ̀ yìí wá kábí ní gbólóhùn kan kọ́ dá wọn lóhùn kún ó lè mọ̀ pé kì í sọkò ń tìjú. bàbá ẹ sì ń bẹ́ẹ̀ bí súdù yìí. alihamudulilayi. kò sọ̀rọ̀. ẹ̀yin ẹ máa bá ti yín lọ bẹ́ẹ̀ tí ń bá lọ ni. ẹni àní wọn á jẹ sàárà ni tọlọjọ wọnú atala ni mú wa ní àbíyọ. ṣíyọ. ẹ má bọkọ ẹ jẹ o. afọlá táàkì lónìí ẹ ṣe làákàyè. Aláàjì ẹ ṣe jẹ́ àgbọ̀kọ̀ yìí inú mi tiẹ̀ sí ń dùn pé tán ọ̀rẹ́ mi bá tún rí mi lẹ́yìn ọkọ̀ wọ́n ní bàbá mi tún ti rọ ọkọ̀ tuntun. inú rẹ ti ń nù jẹ́ ọ bàjẹ́ àbí kọ́ wà bó ṣe wà èwo lọ fẹ́ nù méjèèjì. kó mọ́ bàjẹ́ Aláàjì kó mọ́ bàjẹ́. àìwá ní jẹ́ kí inú rẹ bàjẹ́ la fi gbọ́dọ̀ gbọ́kọ̀ yìí. àmọ́ tá a bẹ gbà ìbànújẹ́ ayérayé ni jẹ́nu rẹ̀ ó dùn. ẹ̀dá ló sáré ọlọ́run ọba òrébì kan káṣọ títọ́ ká kó sọ̀jú ká pààrọ̀ ká wà láyé àti pé olóòótọ́ kan ò ní kú sípò kàníwé ni wọ́n sọ olóòótọ́.
dákun àfàtì lọ. náà bàtà wo lọ́wọ́. àgẹ́sì etí tẹ̀mí lélẹ̀. ìyá yín mọ bá bàtà sí. ẹ wo àwọn ẹgbẹ́ bíbẹ́ dáadáa. ìyá yín mọ bá bàtà mi sí. ẹ mú bẹ. mo kó bàtà ara yín fa. ìyá yín mo kó bàtà mi sí. àbá àtọ́ga. náà wọ́n ti kó bàtà mi mọ́ṣáláṣí. ta ló kó bàtà fún àtọ́ga. bí mo ṣe wọ̀ dé bọ́bọ́ bẹ́ẹ̀ mo ṣe ṣàlùwà lára yín bí mo ṣe ṣàlùwà látẹ́ ni mo wọnú lé ni mo lọ ṣàìlà kí tó kí àlàṣàrì níjàmọ́. ìmáàmù o ìmáàmù wọ́n tún ti gbìdó o sàlápà kí ló tún dé. wọ́n ti kó bàtà fún àtọ́ga o. olórí burúkú ló tún kọ́ bàtà mọ́sálásí. ẹ ti ń ṣépè. mo ń ṣépè kẹ́ ìṣe ní ṣépè ó ti di lébọ́lọ́bọ́ ní mọ́sálásí ẹ bẹ sọ mọ́sálásí ibi lẹ́nu ni bí yẹn kó bàtà lẹ ẹ jí bí yẹn bá dúró sílẹ̀ tó sá ẹ kó ẹ fẹ́ sọ̀fọ̀ ni ẹ ọ̀sọ̀rọ̀ yẹn má kó bàtà mọ́sálásí má fa irú ẹ̀ dáadáa wọlé lẹ́yìn ẹ wo mi fẹ́ sọnù ní mọ́sálásí wàlá mi fẹ́ sọnù ẹ tó bá mọ̀ pé ẹ lè máa mú sẹ́ẹ̀nì kẹ́ máa fi dé bàtà yín ẹ bá wọ bàtà mọ́sálásí mọ́ bẹ́ẹ̀ ni ẹ bá wọ bàtà mi fẹ́ wàhálà. tó ṣe àyẹ kó jẹ́ pé bàtà mi wó kó bàtà tí bọ́lá tó ní rìṣúùtì bó sì tún ṣe kọ́sítọ́ọ̀mù rẹ̀. ẹ súnilá àríbàtà náà nu kálukó máa lọ síkè náà ó dàbọ̀. èmi ọ̀yá fi ilé ìfọlọ́hún o mo ọ̀yá fi ilé ìfọlọ́hún mo ọ̀yá fi ìfọlọ́hún sọ́nà lọ́ra bàtà fún mi ní bàtà tí mo rà fúnra mi. ẹ wo abáàgìyà ẹ bá gba sílípàsì. sàlámù àlékún. ẹ ṣe ń gbọ́ béèrè ẹ lọ́kọ̀ sí oje ẹ ṣe ti dá ọmọ ewì nù sẹ́yìn náà ilé yìí sọ́yà kí yóò tún lọ kó bàtà rú mi. ẹ̀yin ọ̀dọ́ tí yín mọ̀ ní abẹ́ mọ̀ tẹ́ wọ̀ mọ́ mọ́ṣáláṣí nígbà ìwọ́n rú bàtà èyí ẹ̀yìn lẹ́nu ọ̀ni tẹ́ wọ̀ mọ́ṣáláṣí tẹ́ lọ́ọ́ kó ẹ lẹ́nu ọ̀bẹ́pẹ́ sọ́jọ́ra wọn ni. àfa gíga ẹ farabalẹ̀ fa bóyá ẹ kó bàtà ní mọ́ṣáláṣí tán báyìí ní bàtà lójú ọ̀nà bàbá bọ́ọ̀lù sì jẹ́jà rẹ. imam àfa gíga àbí kí ni wọ́n ti kó kọ yín. ní àbá àtọ́ga. ẹ mọ̀ ṣe sùúrù fa ẹ mọ̀ ṣe sùúrù. asúlùlá jẹ̀mọ́ àti ní bàtà ọlọ́run ní járí sàtáni ẹ ṣe àfa. imam alágbádá máa ń jalè. ẹ mọ̀ ìlọ báwo ọba ro tọ lọ́hùn ni bàbá ní ọ̀rọ̀ àfa àkílẹ̀ ti pè wọ́n. àfa gíga bàbá lọ́rọ̀ ẹnu wọn la fẹ́ tẹ̀lé á sì kú àmọ́ bá ti wà ní. ṣùgbọ́n mo ti dà á láníyàn pé wọn ò tún fi ìdí kan ọkọ̀ yìí mọ́. èmi mo ní kíkan náà àwọn ọmọ mi ó kó bàtà yìí wá mọ́sálásí àbí mo mọ́ bàtà mo ní ó kó bàtà. ẹ̀wá rí bàtà ẹlòmíì tẹ̀lé kó ṣe jẹ́ bàtà tẹ́mi fi rìn ilẹ̀ lọ kó. imam ẹ wọ́gọ̀ yìí ẹnìkan ni mo fẹ́ bùn lọ́kọ̀ yìí mo kọjá ààyè rẹ̀ inú wa bí mi èmi àfa sàkárì ìyàwó ẹni ọlọ́run dá mo wọ́n epo àbá ìrówó rà mélòó la fẹ́ lò ẹgbẹgbẹ̀rún rẹ̀ ń bẹ́nu ọgbà mo wá ní kí wọ́n kó bàtà ẹnìkan wá pé ẹni wọ́n bá kó bàtà rẹ̀ wá òun lọ́lọ́run kádàrá pé yóò gbọ́kọ̀ yìí. ẹgbẹ́ ìjàmbá ẹ dákun ibi tí ọ̀rọ̀ dé yẹn ó ti gba ìsọ́rasí ó ti gba kásánù ẹni bá sọ̀rọ̀ bí mo lè ní nẹ́tẹ̀sù bá lórí ẹgbẹ́ bẹ sọ orí burúkú kó dáre ẹnu ẹ̀ àṣetánì ilé Ifá ẹnìkúnmìlà àfà ara tá ẹgbẹ́ mọ́tò yìí fún kò ń wọ bàtà fa ọwọ́ báyìí ní wọ bàtà ẹ̀ sí ebi tá ń wọ èmi ni mọ́mù tí mo ń kírun bí báyìí mo ní bàtà mẹ́ta mo ní kọfà sùn nílé súlẹ̀ wọ́n ní kọ́ bàtà fún mi wọlé. bàbá ìmáàmù wọ́n rí bàtà yín lẹ́wọ̀n tó kó tèmi bàtà mi kókó. afa súlẹ̀ ọlọ́dẹ̀rú ni ẹ̀. olórí burúkú ni ẹ̀ sọ́kọ̀ bá sùn lẹ́lẹ́. ilé lọ́wọ́ ìṣúrù ẹ dákun alàgbà bàtà rẹ̀ ohun ọkùpọ̀ lẹ́dà náà ṣe mo rà ní ìsìn ọdún kẹjọ tí mo ń wọ̀ rè. imam bó ṣe wà láwùsá àti ní sọlá ọlọ́run rí ẹni ilẹ̀kùn tó gbọ́kọ̀ fún ọlọ́run rí ọ ní ilẹ̀kùn tó gbọ́kọ̀ fún ó jẹ́ gba kádàrá o lè rọ́nà lọ. Kádàrá o lè rọ́nà lọ. Kádàrá o lè rọ́nà lọ. Gbogbo àyè ráàyè. Àbá àtijọ́ àgbà. Ẹ ní ti àgbákò.
Ọlọ́run yìí sọ bá a ká ẹyin ọgbẹ́sẹ̀ ti sálẹ̀. Ó tún fẹ́ lẹ́sẹ̀ mẹ́rin rọ́pò bá àfáà gíga. Àfáà gíga. Ẹ ní ṣe àgbákò sì ní ṣe yín. Mo kí ọ kú oríire. Àsùnmọ́ mọ́ sọ ẹnu rẹ̀ ẹnu ìdúró kọ́kọ́rọ́ ọkọ̀ ń dà. Adé ẹ̀yìn ẹsẹ̀ torí kò dẹ́sẹ̀ ṣe ètò ìtọ́jú kó má lásídẹ́ǹtì. Ẹ bá a ṣàdúrà fún. Aláwọ̀ kíwárì! Aláwọ̀ kíwárì! Ẹ kúlẹ̀ tó fi jẹ bẹ́ẹ̀! Aláwọ̀ kíwárì! Aláwọ̀ kíwárì! Àwọn ọmọ lọ́ọ̀sì yìí. Bàbá lọ́ọ̀sì yìí. Allahu Akbar. Allahu Akbar. Bàbá lọ́ọ̀sì yìí. Ẹ̀sùlẹ̀. Ẹ wo ẹni bá sọ̀rọ̀ mi ń gbà ní kò fa. Wàlá ń gbà ní kò ànábì. Ó fẹ́ sòfò ní e. Kí ló ń dùn yín nínú? Ọlọ́run mọ́tò fara ẹ̀ dunnú. Tó bá lọ lásídẹ̀ǹtì kọ́. Ó fẹ́ ká tó máa sin kò sílẹ̀ tá a sin òkú sí o. Ẹni bá ra mọ́tò tó bá tó ń gbé mọ́tò fún tí ń dunnú kó wá bí ó ti tà á kó gbé fọ̀ọ́sẹ́ nílé. Àfáà gíga. Ọlọ́run tó wó sùnsùn tó lè ṣàánú arọ bíi tiyín kó má ṣàlàyé ṣàánú àwọn ẹlẹ́sẹ̀ méjì náà. Kòwò lágbára Ọlọ́run ọba ń rọ kojú omi fún wọn náà tọmọ gbèlú erelu. Ẹ wo kálukú lọ tí ẹ sílẹ̀ kó gbọ́ mi fa kálukú lọ tí ẹ sílẹ̀ kó gbọ́ mi. Ẹni kálukú bá wà mọ́sálásì tó bá ń bà wá mọ́sálásì tó fẹ́ kírun mọ́sálásì kó kúrò wọ bàtà wá bá. Bàbá ìmọ̀ àtẹ̀mí náà. Ṣé wàá mú bàtà tẹ̀ ń sọ̀gùn sí bàtà tẹ̀ ń rẹ bàtà. Àbọ̀sẹ̀sẹ̀ la wọ́n ní bàtà ọmọ ìfúnlẹ̀ wọ́n mú wọ́n lọ ń kó bàtà oníbàtà. Síkẹ̀nà. Ìjọ ló lóore yìí o ìjọ ló lóore sóore fún o àṣàlátù mi wà lè ti bọ́tàlá sí wa bàbá ìmọ̀mù ẹ dẹ́kun ẹ̀yin dà bàbá ìmọ̀mù ẹ dẹ́kun ẹ ṣiṣẹ́ Ọlọ́run lára mi ẹ dẹ́kun ẹgbẹ́ ń délé ìkàfí délé ni bá ti délé wọ́n wọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ara mi. Kẹ́mi wọ̀ ọ́ délé wàláìtàlá súnmọ́ mi láìláṣíláwà á dáàmú ni. Wàláì tí máa wọ àní mórí délé èmi àti ẹ inú odò ló ṣe ìdájọ́ wọn náà ní mórídélé kan láì. Bàbá ìmọ̀mù kò bàbá ìmọ̀mù èmi náà kọ́ oríire yín ni. Àbá àtọ́ga. Ẹ dẹ́kun ṣe orí ọ̀dẹ́ lè yí ni abọ́ orí tàkúté. Àbá àtọ́ga. Àbẹ̀rí gan yín. Ẹ dákun torí Ọlọ́run ẹ rí wípé ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ni mo ti ṣe. Mo rí pé ó ṣe bẹ́ẹ̀. ń bọ̀ ya mo tún ṣe báyìí. Ìyẹn ò ṣe bẹ́ẹ̀. Èmi kàn ń wò yín ni wàláì wọn kàn ń wò yín ni. Ẹ dákun kí ló sì dé sí baálé yín ò sì lè gbà kí wọ́n gbé wọn délé àbí kí ló tí wọ́n lè wo tọ́lọ́ mọ́ ọ́n la. Àlímọ̀ àbí kí ni wọ́n kó kọ rẹ̀ kí ni bó o bá mọ tó ọ̀sọ̀ọ̀sì gbẹnu rẹ̀ lọ ó kú bá kú mọ́ṣáláṣí wọ́n á ní kí wọ́n lọ lè pe bàbá àmọ́mù wa. Kò sún tó lè ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí bàbá àmọ́mù ni wọ́n ránṣẹ́ sí. Ní ìsìn tó wá gbọ́kọ̀ bàtàbàtàdé wọn ò rí bàbá àmọ́mù lẹ̀kan gbọ́kọ̀ fún tó wá di arọ lásán. Ṣé lèmọ́mù tó yẹ pé bí wọ́n ti wà ní bí ayé wọn wà bọ́ọ̀rùn ni wọn ò lè ṣàlàyé lẹ́ni kí wọ́n máa gbé yín lọlé wọ́n pẹ́ kí wọ́n tó wà yín sínú òkun. Ẹ méjì wọ́n wà nínú òkun ọlọ́dọ̀ kọ ọkọ̀ fún Noah náà ní driving license tẹ́ wakọ̀ ó sì wakọ̀ ó sì gúnlẹ̀ tébù tí ògo ọlọ́gbọ́n bá ń wà. Ọlọ́run tí ọba yín wà òun ló yẹ kó bá yín wà sẹ́yìn ọmọ pé mi ń wakọ̀. Ṣé wọ. Ìmọ̀ wa tírélà ìmọ̀ wa tírélì. Mo lè wa rélùwé mo lè wa agbégi kódà mo lè wa bàálù bí mo ti wà yìí mo lè wa ọkọ̀ ojú omi kò sí ibi tí n lè wa ọkọ̀ dé mo lè wa yín lọ́rùn. Ó wà mí lọ́rùn ó ṣe máa wà láyé náà eke ń gbòmọdé tójú ọmọ kan mi wọ́n ṣẹ̀ṣẹ̀ dé náà ni ní ti ń bà mí lẹ́rù náà nù wọ́n lọ́kọ̀ mọ́ṣúárì lọ́ ń wà ilẹ̀ ẹ̀rú ń bà mí àti fọkàn lọ́ ọwọ́ agbèndélé. Kò sí wàhálà ń gbé yín délé tí n bá wá gbé yín délé àbá àtọ́ga tí n bá gbé yín délé yín báyìí ẹ pa mí ẹ mú mi ẹ kàn dá mi dùbúlẹ̀ kẹ́ ẹ sì pa mí. Bàbá wa gbèndélé èmi náà gbé ọ̀dàlùjọ náà nígbà wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ ọmọ wa ọkọ̀ wọn o. Kọ́dún yóò tó kolẹ̀ bí wọ́n bá bọ̀ ní ìgbà wọn bọ̀ ń bàjá jù. Èmi nìkan tán ìlẹ́jọ́ à. Láyìláyìlá alihamudulilayi. Ọlọ́run ló ti kàlákù àtẹ́mí o. Explain láì wù ẹ́ jọ fún jọ lọ. Nǹkan tí bá fẹ́ ni màá ṣe fún yín. Ṣé fẹ́ gbọ́ owó àwọn máa fún yín ní. Keep quiet. Wambi ṣé nítorí owó tó ní olóńfẹ́ gẹ̀ẹ́sì àwọn ayé àwọn tó ju ẹ lọ. Ayé bá o níjọ mi tó bẹ́ẹ̀ mo mojú ayé ọmọ ayé ni mi mo dáyé mọ̀ mo káyé jẹ mo bá yé ṣe mi gbọ́dọ̀ fún gẹ̀ẹ́sì sáwọn ayé ẹ jọba kí àwọn ọmọ ogun kan ní ẹ̀sùn yìí náà fún kí n bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nígbà jẹ́. Ìwọ fẹ́ ráyé o fẹ́ dáyé mọ̀ àbí kò sẹ́ni tó ráyé tó gbáyé mọ̀. Ẹ̀mí ẹ̀ gangan la ní bẹ́ẹ̀ ni ẹjọ́ tó lẹ́lẹ́ máa fà mí ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀wò bá bùrù mo jẹ́ sí i ẹjọ́ tó lọ́ ẹ ṣàánú mi àbúrò mo jẹ́ sí ìkọ̀dà pẹ́. Ẹgbẹ́nu dákẹ́. Ìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ wòrowòro ẹ̀ ní rántí tọ́wọ́ bá bà yín. Mo dára ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀. Ṣàánú mi
Bàjọ́ mo ti rí pé ó ti get mi, mo ti rí pé ó ti jù mí lọ. Mo promise ẹ mi ní lẹ́nu ẹnu sí ẹ mọ́ mi ní sún anything. Ha! Yeah! Yeah. Ah! Ìkúnlẹ̀ abiyamọ ẹ dákun ẹ torí ọlọ́kọ mi ni ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo forí ìyá yín bẹ̀ yín ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tẹ́ ẹ ní mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má pa ẹ torí ọlọ́ ẹ má pa mo fi bẹ̀ yín. Wọ́n ti fi bàjẹ́. Come here. Ẹ jọ̀ọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ ṣàánú mi ẹ dákun èmi ni ọkọ mi ni ẹ dákun ẹ má pa ẹ jọ̀ọ́ ẹ torí wọ́n ní ìyàwó ẹ̀. olólùfẹ́ mi ni ẹ dákun. Súlẹ̀! Mo lè súlẹ̀. Súlẹ̀! Mo lè súlẹ̀ ẹjọ́ ẹ má pa wá. Súlẹ̀! Sọjí. Sọjí. Jẹ́ ká máa sọ lọ́la yìí. Sọjí dìde àní mo lálàá kan. Àlá. Àlálà tí mo lá yẹn le gan. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Mo rí Mr. Banjo. Banjo. Dúró kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Mr. Banjo? Sọ fún mi. Banjo lórí lójú àláyà mi. Àlá tí mo lá yẹn le gan. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mr. Banjo ó kàn ń ṣàì. Wọ́n ń sá gidi gan ni o. Bí mo ṣe sáré pariwo débẹ̀ ó fẹ́ pa èmi náà ni mo tají. Òun ò lè pa ẹ́ wọ́n bébí mi fọ́ọ̀kẹ́ balẹ̀ àlá lásán nìyẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lójú ayé kan kò lè mú ẹ̀mí sọ mọ̀ mí ni èmi Akínsọjí Àkànní èmi àrítàgìrì ń tẹ́jú bí iná bá rómi àgbàgbé iná tó fẹ́ jù bẹ́tù rómi àgbàgbé wọn kò tó bẹ́ẹ̀ àgbàgbé nǹkan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ mi. Dúná kí ló lè tó bẹ́ẹ̀ yẹn kí ló lè débi bẹ́ẹ̀ bá ẹ pa bẹ́ẹ̀ bá ẹ bù lẹ́sẹ̀ kí lẹ fàdé bẹ́ẹ̀ sọ fún mi ọkọ mi. Ìyàwó mi jẹ́ kí n sọ fún ẹ kò sí anything kí sọ̀rọ̀ òní ṣé wàá fẹ́ gbọ́ Bánjọ máa mọ̀ yìí pé igi ọmọ báyìí ló máa ṣe òkú òrùkọ. Igi ọmọ igi ìrókò what's the meaning of that? Sọ́kàn láti balẹ̀ báyìí. Ó ti di kí mi ìfẹ́ sí kọ́nà. The last person tó ti mọ̀ náà yàn mí òní mímọ́ abáyọ̀ ìyẹn ìyàwó ọ̀gá mi very nice woman ìyá tó bí mi gan mi mi dé báyìí tóbi tí mo ti ń jẹ tí mo ti ń mu níbẹ̀ nìyẹn so ọkàn ti balẹ̀ ń sìn àbí and then ṣé o gbàgbé pé ọ̀la la máa lọ sódà àfa. Bàbá àfa wo. Bàbá àfa mọ́tò of course nípa ọ̀rọ̀ tóbi tí mo sọ fún ẹ. Pẹ̀lẹ́ o ọkọ olóyún èmi ò máa bá wọn sọ̀rọ̀ ẹ kò rí kò sùn ẹni tó rún bá ń kún ó bẹ́tà kó tètè lọ sùn ká nítorí oyún ló ṣe ń lọlé gbá ló ń lọlé àwo my dear F9 ló mú ó ga o. but Kẹ́mi ọ̀rẹ́ tí ń sún mi o màá máa gbà wẹ́wàá dẹ̀ máa jọ̀sán. Jọ̀ṣọ́ àwọn ta ni kí ni bẹ́ẹ̀ náà ló ń sọ̀rọ̀ fún mi lẹ́ẹ̀kan pé last person ni wọ́n mú mi wá bá kí ni náà kọ́. ẹni ló ti rọra ẹpin pàṣẹ pé láti bí ọdún mẹ́wàá sísè tí mo ti rìn rẹ ilé mi rẹ́ǹtì ló ń gbé wọ́n tó ti rọra ẹpin wò jẹ́ kí mi sọ fún ẹ o tó o bá kọ́ ilé lẹ́nì tó ra mọ́tò lẹ́nì my dear brother tó bá ní cool cash lọ́wọ́ máa lóyún fún ẹ lẹ́nì kódà gan máa tún bímọ fún ẹ lẹ́nì. ìwọ ní ìranù kí ni kí náà ń gbé kí náà ń gbé ilé rọ́dà ta ló ń bá mi ṣó ni tó bá nídìí mi ó bẹ́ ta kó wá wò mí lé ìdí ọ̀ onílé gbére. Kí ló ṣẹlẹ̀ ṣé kò sí? Kò sí problem ó ń kánjú lọ síbì kan ni. Ìyàwó tẹ fẹ́ fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni ma.
ẹ dẹ̀ sọ pé ẹ wà compatible báyìí. ṣe mọ̀ pé àwọn méjì à lè gbóná àti sẹ́tàn ká mi tutù ṣùgbọ́n òun ṣe gbóná díẹ̀ tèmi dẹ̀ jẹ́ nítorí díẹ̀ yẹn mo rò pé a lè máa mú fún un. ọ̀dà mo fi ti kọ́ àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ tí ẹjọ́ ń fà nípa kò ṣe àáfàá kò ṣe oyún kò ṣe kankan ṣé pé àwọn àáfàá kan wà tó lè ṣe téèyàn máa fi ní oyún ọ̀sùn. wọ́n wà dáadáa àìsí madam àìrìnjìnà lára àbúkọ̀ ọ̀kẹ́rẹ́ o àwọn àáfàá tó ní agbára tó ń ṣerú ẹ̀ wọ́n pọ̀ dáadáa. nítorí pé àwọn àáfàá tí à ń sọ̀rọ̀ wọ̀nyí pàápàá jùlọ irú àáfàá ti tèmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ṣé ìwò má tu wò àfi téèyàn bá dọ́dọ̀ wọn làdọ́ èèyàn nígbà ọ̀rọ̀ nǹkan tí mi àti ìyàwó mi jọ ń dráàgì bíbá yẹn sí ní fámìlì títí wà táwa fẹ́ ṣe wedding tóbìnrin bá ti lóyún wọn ò ní àgbé ká ṣe wedding ìyẹn ni mo máa ń bá aṣọ ọmọdé tí rí àáfàá tá à ń sọ̀rọ̀ wọn sílẹ̀ wọn á ní káwá káwọn ṣe àwọn àtọ́jú kan fún wa nípa ọ̀rọ̀ oyún yẹn ìyẹn ló tẹ̀kẹ̀ ẹ̀wọ̀n mi lọ́wọ́ sí ló fi bínú lọ yẹn. àáfàá yẹn dẹ̀ lè ṣe. bẹ́ẹ̀ ẹ rí ọ̀ǹtú tí mo fẹ́ gbé fún yín ọjọ́ 17 lẹ́ fi lò ẹ bẹ̀rẹ̀ sí ní lò nígbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ éèlà nǹkan oṣù àsìkò tẹ́ wá ń lò yìí ẹ ṣe sàárà tó bá pé ọjọ́ 17 tẹ́ ti ń lò tẹ́ fẹ́ parí ẹ̀ ó di dandan ẹ gbọ́dọ̀ súnmọ́kùnrin jọ́nà ọkọ yìí gbọ́dọ̀ súnmọ́ yín ẹ gbọ́dọ̀ nítorí pé àìṣe fún yàn lẹ́ẹ̀mejì ẹ bá ti súnmọ́kọ yín tọ́ ọlọ́run ó fi bá yín lára wọn kò jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ni mo fi pé ọkọ yín gbọ́dọ̀ wà níbẹ̀ ká tó gbélé yín lọ́wọ́ kí àlàyé yìí ó lè ṣojú àwọn náà. ọkọ mi ò sí nílé ni iṣẹ́ ti gbé wọn travel. mo fẹ́ kọ́ jẹ́ pé ó ṣojú ọkọ̀ yín káwọn náà ò fi ti gbọ́ àlàyé yìí àmọ́ n bò ti rí bí o ti pọ́ wọn rí alhamdulilayi ẹ gbà. ẹ ṣe sá. ẹ fọkàn balẹ̀ madam ẹni tá a dé ọ̀ní gbà nìkan ní òní láǹfààní àti mẹ́sẹ̀ wò bíbá ẹ̀ tẹ́ ẹ ti mọ bàbá tá a ti débí a ní problem kankan mọ́ lẹ́yìn ọlọ́run bàbá ló tún kù. asàfùlà lẹ́yìn ọlọ́run náà ló tún kù lẹ́yìn ọlọ́run kò síyàn. mo kọ àmọ́ alápẹ̀rẹ̀ kí ni wọ́n ṣàkíyèsí pé ó dà wọ́n pọ̀. bàbá ọkọ mi kò yé mi o bí mo ti bíbá ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó ní igi ọmọ ni ó sì kúrò. ọ̀rọ̀ ńlá má lọ̀rọ̀ yìí ọlọ́run mà ní jẹ́ kẹ́mi wọ́ tọwọ́ èèyàn bọ̀ ti tèèyàn ní òsì ní bọ́lá tọwọ́ wa bàbá Bólú ìgboro ń pè yín o ṣẹ́ẹ̀sì mọ̀ pé ìnìkan lọ́lọ́run bàbá ọkọ mi ẹ mójú tọrọ yìí o. ara àwọn tá a máa sọ nù gbìyànjú ọ̀tẹ̀ bá a ti ń pàkan bẹ́ẹ̀ nìkan rú bá ti bá burú mi sọ̀rọ̀ pé kó mú wọn kọ́ra fóònù kọ́ra ránṣẹ́ kò ní dáhùn ṣé gbogbo tó wà nílẹ̀ yìí ni ká ní pé mo ti ní fóònù lọ́wọ́ ni ṣé Bólú wa máa pera lóòrèkóòrè pápá jùlọ èyí tó ṣẹlẹ̀ bàǹtàbàǹtà yìí kí bí lọ́gàlẹ̀ olúwo pé pé yára kí ẹ̀kọ́ bá mi lọ́kọ̀ tí o sì gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu nígbà jẹ́ pé mú ìyá kan náà la mú ṣùgbọ́n àṣọ náà kọ̀gbọ́ sí mi lọ́rùn kọ̀gbọ́. bàbá Bólú ṣé inú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fóònù ló kàn nínú ọ̀rọ̀ yín. ọ̀rọ̀ kí ló kàn. kí ni òní kàn fún yín ẹ wò ó tẹ̀mí bá ń bẹ yóò ra fóònù tiyín náà fún yín o ẹ mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ fóònù. ẹ wò ó bàbá ọkọ mi yà wá. sísí Bólú kọ. ó lòdò ní Bólú lọ pọn mi. ẹ wo dádì tí sísí Bólú bá ti dé ìsìn ó máa tẹ̀lé mi lọ gbòòrò máa bá yín get fóònù ṣe fóònù tó wà òkè tẹ́ máa like tó ń ṣe bling 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 ó ní máa bá yín get. fine one ni màá rà fún yín tó bá ti dé ìsìn ó máa tẹ̀lé mi. ara ń tà sọ ìyẹn dáadáa ni wọ́n ìyẹn dáadáa ni wàá gbọ́. bàbá wọn kọ́ wàá ra fóònù méjì ní ọ̀ra o àpájọ ọjọ́ ìyọ̀kan méjì ni pàápàá jùlọ lásìkò yìí ọ̀kan bẹ tẹ́ pé aláwòrán ni bí yẹn lọ ń tọ̀ yọ máa ṣàlàyé bí yẹn tọ̀ ni bí yẹn lọ wájú yọ máa sọ pé tòun wájú lóyún bí yẹn rẹ̀yìn kọ́ lọ́ máa jẹ́ arẹ́yìn mọ́ wàá wò níbi tí mo fi ní ọ̀ra méjì rẹ o lórí ìyáálé ẹ̀ ti rìnrìn kọ̀ lọ́bẹ̀ ńlẹ̀ mo fẹ́ máa ṣàkíyèsí ẹ̀ ìwọ̀n dàgbà má lábẹ́. yín sì máa fi pé máa fi dà á láàmú pé ń bọ̀ wà má bọ̀ wọ́n lé nǹkan mú obìnrin kọ́ gbọ́gbọ́ mi. ẹni tí ń wò ṣẹ́jú akànnì yóò pẹ́ létí o.
Bólú ló dé o. ìdọ̀yà ní ń bọ̀. mo ti mí ìṣẹ̀ pa ojú ẹ̀ rèé mo ṣáà ń fáìn sí i. ọ̀la iná ni. báwo ni gbogbo nǹkan. dáadáa ni. ojú ẹ̀ rèé. tí wàá bá mú kankan bọ̀ ni. ò jẹ́rìí mi pé màá bí ra nǹkan bọ̀. èyí tí ó kú nù bàbá ti jésù kú nísìnyí pọ̀ èyí ó mú ìyá ẹ̀ lọ́jọ́ yóò gbọ́n wẹ́rẹ́ ra bàtà. ẹ fi yẹn lẹ̀ wo ọmọ kan tí wàá ṣe fún mi nsìn wàá lọ nulẹ̀ wàá wá lọ change aṣọ tó wà òkè tó make sense dáadáa a máa jọ débì kan sìn. sáàjọ ń lọ gbòòrò ni. lọ gbòòrò ní parí ìwé tó lọ gbòòrò ó gbọ́n ẹ gbòòrò. mo ì máa mú ẹ lọ gbòòrò bọ̀ wá parí skul ẹ̀ náà tó bá ti parí skul ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi lé ẹ̀ bọ̀ ń sìn yí nǹkan tá a fẹ́ ṣe ni pé tó bá ti change aṣọ ẹ̀ wàá wá tẹ̀lé mi wàá ra nǹkan fún ẹ wàá bá mi kó fún dáàdì. aṣọ tó wà òkè ni. kò ṣe kankan kan ọgbọ́n. dáàdì èmi náà máa tẹ̀lé wọlé. ó kárí ìyá. ẹ wo dáàdì ẹ torí Ọlọ́run èyí tó ń mí nínú nǹkan yín àti èyí tí ò mí Ọlọ́run ní bàjẹ́ ẹ wo ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kí sọ jẹ́ má jẹ́ ó sọ mí dopò ọ̀sán gangan. lọ́hùn ní jẹ́ lọ́hùn ní já rí. ẹ bá mi bá a sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́. o ti gbọ́ agídí tó ní àwa lọ́jọ́ ńlẹ̀ àmọ́ bá ti bá yẹn sọ̀rọ̀ lọ́ọ̀kan ló ti gbọ́ tí ó gbọ́. síra lọ bá a torí yóò máa ṣe díẹ̀díẹ̀ ní bàbá ẹ lọ́jọ́ o. ìyá ẹ lọ́jọ́ bí ó ti máa ṣe ṣóṣòṣò kì í wò ìyá ẹ lọ́jọ́ o. ìwọ lọ palẹ̀ mọ́ ẹ̀ ní àní má jẹ́ kan máa wà ọmọ má jẹ́ máa wà ọmọ ọgbọ́n nǹkó yìí má kó wo. èèyàn rẹ ní wàláì èèyàn rẹ ní èèyàn rẹ ní wàláì èèyàn rẹ ní ẹni tó wọ wá tuntun tó tà ń mú wa lọ́wọ́ èèyàn rẹ ní ìyá abílí èèyàn rẹ ní ìyá sàká èèyàn rẹ ní bàbá alátẹ èèyàn rẹ ní ìyó nkókó èèyàn rẹ ní wàláì èèyàn rẹ ní èèyàn rẹ ní wàláì èèyàn bílí ní ẹni tó wọ wá tuntun tó tà ń mú wa lọ́wọ́ èèyàn rẹ ní bàbá àgárá èèyàn rẹ ní bàbá kúkúrú èèyàn rẹ ní bàbá rẹ. àwọn oníbàárà àdúgbò wa ni. ìyá àwọn ọ̀nà láì sàdán ló wọ́n ń kọrin jẹ́ wà pọ̀ fún wọn lọ́jọ́ wà pọ̀ fún wọn. bọ̀dá pupa. mo fẹ́ fún yín ní 500 ní 1000 yẹn ṣé ẹni change. ìjábọ̀. ní sẹ́ńgì àmọ́ sàlákùá wà rẹ̀ nù ká kọ́ lọ rí mú àpò mi jábọ̀ wá fún aláì ṣe rí ẹ má bínú yóò lọ rí bá yín mú àpò méjì àbọ̀ wá nínú ọkọ̀ àwọn ìfẹ́ kó àwọn owó ńláńlá ní ààhín owó wẹrẹ là máa kó bì torí àwọn olè yóò bá yín mú wa ní ìsìn. ẹ jọ̀ọ́ ta ló ní mọ́tò yẹn. ṣé ọkọ̀ tá a gbé lẹ̀ àwa ni ọlọ́run lọ́ọ́ rà fún wa kódà rìsíìtù rẹ̀ ń bẹ nílé kódà mo ní kọ́sítọ́ọ̀mù. ẹni iṣẹ́ mi tẹ̀ ń ṣe. iṣẹ́ ìbára ẹ̀ ni àmọ́ lọ́n gbà fún wa ń bẹ àbí bí ó ẹ ti gbà. bọ́dẹ̀ kúpa kí ló dé bọ́dẹ̀ kúpa. ó ní làwọn jẹ́ kí yín wá. o lè ní ẹ̀ ń gbé no nọ́mbà ẹ fi tọrọ owó ń dọ́ṣọ́. kò ní dáa fún mi. ẹ jẹ́ méjèèjì lọ́wọ́. wọ́n mà ti rán wọn lọ. pè mí o kí ló ṣe yín kí ló fariwo fún. tó bá ti rí kí wọ́n mọ̀ ọ̀rẹ́ yẹn jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ máa kó wa. ẹ̀yin lẹ máa ń jáwọn ọmọlọmọ gbé wọn fún ṣògùn owó. ẹ jòkún lówó. ẹ máa gbowó láwọn èèyàn ẹ máa lọ fi ṣògùn owó ẹ ń lo mọ́tò ẹ tó iṣẹ́ gan ò tí ì lo mọ́tò. ṣé tẹ bá ti wá mọ́ ti ṣe ẹ̀dùn mọ́ mọ́ ti wá lọ. èèyàn bí ní ẹni tó wò tutù tó jí wà lówó èèyàn bí ní ọkọ̀ tọ́pẹ́. èmi ó já wà ní kí ló ṣe é kò dẹ̀ ní fún ní sísì báyìí. àfà. ṣéwù. àfọwọ́ wà sí kọ́ yìí. àwọn náà ni. èmi lára ṣé tí gbogbo ẹnu àkákò báyìí. àfa ẹ dákun. ara mi ìrírí mọ lórí olóògùn látẹ o wá àti là wá àfa ń ṣe wá àti lọ́wọ́ ni o ṣàyẹ̀dẹ́ bí wọ́n ṣe ṣubú lulẹ̀ nù o bí wọ́n ṣe ṣubú lulẹ̀ nù tọ́ báyìí bí wọ́n ṣe ń pọ̀ nǹkan òun lẹ́nu nù bí ìtọ́ ẹ wò ká tó dé bí ẹnu wọn ló ti wọ́ yìí o ẹ dákun ẹ ṣàánú. ṣéèwù. mo rò kóhun náà mọ̀ pín náà kàdí lágbo. ṣéèwù. aláàbà ọmọ
ọmọ sẹ́ni tọ́lọ́wọ́ ò ní mú àwa rèé o àpò ọlọ́tí àpọ̀tí lẹ́bù àbáwá kọ́ yìí adélébọ̀ tí ń jà sí rín wọ́n bá bímọ ẹlẹ́nu gúngùn pé adólóhùn lẹ́bù Allahu Akbar Allahu Akbar bẹ́ẹ̀ bá ń gbọ́ àbá àṣàká lọ́tún àbá àṣàká lọ́sí iṣẹ́ kékeré rẹ̀ pé ní sìgìdì tí ó sọ fún Elédùmarè páláre ọ̀wá mọ́ epo yóò ṣe kí ni. yóò rìn. àbọ̀ wá sí mo rò pọ̀ fẹ́ mọ̀ wá ni o ọ fẹ́ súnmọ́ wa mo bá flash yẹ lọ bá gbé mọ́ lọ́wọ́. àti bí ẹ̀dá ọkùn tí wọ́n gbọ́ ẹ̀dá ọkùn ìrànlọ́dẹ ẹ̀dá ọkùn ẹ̀bẹ̀ ni mo bí ẹ̀dá ọkùn ẹ̀dá ọkùn tí wọ́n gbọ́ ẹ̀dá ọkùn. n tá a máa wí fún yín ni ní ẹ̀ bá jẹ́ ni ọlọ́run tí ò ní náà ń kà ní lọ́wọ́ ìyá máa dolú ẹ̀ gbé àwọn ò ní ọlọ́run bí ẹ̀ bá sọ̀sọ̀kúsọ sí wọn irúgbẹ́ ẹnu wọn ṣe mọ́ rí lẹ́nu ẹ̀ wọ̀ yìí. Allahu Akbar. èmi àfa àti ibi kálámọ̀ dámọ̀ lẹ́kùn àti bí ó pè lásán ló pè ní mo wọlé ọlọ́run mo gba pọ̀pá wòlíì ni mí níbo irú yìí ìbẹ́ irú wọn ọ̀bá sí irú àwọn tí mọ́ ìfẹ́nú yẹ̀ yí àwọn àfáàní ọmọ sí o tẹ̀gbìn ṣé yóò lè fọtí lẹ́bù. tó bá jẹ́ pé ní ọ̀bà mọ́ wọn lára dábí sí mi la ẹ mọ́ mi rí mọ́. òun ní fi rí bí aláǹgbá yìí. ẹ̀yin náà gbórí dúró ẹ wò ṣé wọ́n lò ó wọ́n lò. ẹ rí gan tẹ̀gbìn. ẹ̀yin ilé àsùn lè gbé eégún onúgò wa. ó tà máa sọ fún yín nù ẹgbẹ́ kẹ́ẹ̀kẹ́ ó dára kẹ́ẹ̀ gbà sírí kẹ́ẹ̀gbá ọ̀kátà ní tá a fi dámọ lẹ́kọ̀ọ́ àṣẹ kọ́ńdúkọ́ńdú àwọn tá à ń sọ fún yín nù bisúrì dá. Séwù. kò díẹ̀ sílẹ̀ mu yòókù náà lórí. ẹgbẹ́ ẹnu dúró ẹ lò ń tẹ́lẹ̀. gbogbo yín náà ló ti yọ sẹ́yìn. ọ̀rọ̀ lọ́hùn ó ní ìwọ́sọ̀ ìzáníká ẹ̀yọ́ àná láàyè ghanaian ní. tẹ́gbìn. ọ̀rọ̀ lọ́hùn ní kaba wà ní aluwa àtẹrù pàwọ́dà náà bíi méjì bíi mẹ́ta. ẹ̀yẹ́ bá fi ẹnu àbùkù kan àwọn ẹni ọlọ́run kí ni ó gbé. Allahu Akbar. wọ́n bá tún bọ́ ọ̀tà tán orí mọ́ fẹ́ náà ẹ̀ sọ̀sọ́ fúnṣọ. wọ́n làwọn ti tó lágbára rẹ̀ gbogbo bí táà fáwọn abóyè gọ́ sí tí fi ní ìfẹ́ sí wọ́n náà tí ọlọ́run náà fi ní ìfẹ́ sí ọlọ́run sábà bá. ọba parí ayé rẹ̀. bàbá ẹ ṣàánú mi kí ni màá ṣe báyìí. ó kọ́kọ́ padà sí àáfàá tọ̀dọ̀ ọrù àwọn tó bá kú lọ́dọ̀ wa tó jẹ́ àáfàá ọlọ́run gbà náà òun náà lọ́ọ́ máa bá lọ ó kú láàfáà ayé. ìwọ náà wá wò ìwọ náà wà lára àwọn àfáà tí ń rán àlùjánu ń sẹ́ ẹ ló tọ́lọ́ wọn àlùjánu lẹ̀ má tò mú ló mú tìró ọ̀fà ọ̀làlàlà ó fi yọ kínní sí yọ sẹ́gbẹ́ lọ ìwá ni rùgbọ̀n bíi ti ẹ̀yìn ràgó yìí. ẹ fọṣẹ yọ ni àbí ìrùwọ̀n yín náà lókun tó bẹ́ẹ̀ gbogbo rádaràda tẹ̀yìn ṣe yìí ó ṣe bá lọ́dọ̀ àwa àbí inú gbogbo àwọn tí ń wá láàfáà ta lè rí tẹ kọ́rú ẹ̀ lára ẹ̀ tó ọlọ́run ó ṣàforíjì fún yóò. àfà ẹ lọ fà ẹ wá sí súnà gẹ́gẹ́ sí súnà ọ̀ríjínà ẹ lọ sí. tó bá wá kú láàfáà ayé wá yìí ọmọ ṣe istighfaru lóòrèkóòrè gbogbo ibi tó bá ti ṣe jàǹbá dé o gbọ́dọ̀ débẹ̀ kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àtàwọn tọrọ náà bá kàn bíbẹ̀ kọ́ yọ lẹ́yìn o
tọ́lọ́n bá kádàrá tó rún bá ra ọ lọ yẹ́ níbi olóko yìí tó bá tún ẹ lárú àláyé lẹ́ẹ̀kan sí subhanallah tó kọlu náà nílẹ̀ ayé wa iná ilé ìrọ̀jì ó. àwọn sì bí láì bàbá ó dojú ẹ. Bọ́lú. Ilẹ̀. Láàmì ní pé kó o ní gbólẹ̀ ti pàdé. Ìyá Bọ́lú. Ẹ káàbọ̀. How are you? Ẹ kú. Báwo ni ìyàwó mi? Ẹ kú ọjọ́ mẹ́ta. Gbogbo ilé ń kọ́ yà mí ń kọ́. Ẹ rọra náà. Ara mi ti yá gágágá. Sọ pé kí màá wá. Bẹ́ẹ̀ kẹ́ trust. Báwo. Pẹ̀lẹ́. Àbúrò mi Àkànní, ọmọ ìyá mi Àkànní, ọ̀ọ́dàgbà ó tó lé sí. Torí tí màá kọ̀ gbà wà kékeré nù. Orí tẹ̀ mọ̀ kọ̀ fún bò wá máa yí nǹkan kan. Wọ́n gbàgbé kí ni? Tí o ti wá rí níṣẹ́ pé ọ̀rọ̀ òkèèrè kò dàbí kárìíra. Mo kàn mọ́mọ́ wá ṣe àṣẹ ló yẹ kí n wá. Ṣùgbọ́n tí mo wá ń sìn máa lè explain fún yín bẹ́tà. Ṣé ẹ rí sì kẹ́mi mọ̀mọ́ dá lóhùn? Àlá lásán ló là. Nígbà tó wá jí sáyé ló wá mú àlá yẹn wá fẹ́ sọ́ di tòótọ́ mọ́ mi lọ́wọ́. Ń sọ fún yín pé àlá lélẹ́yìí aládẹ́gọ̀ kó má fọkàn sí àlá. Ṣé wàá rí bàbá mi? Bọ̀bọ́ yẹn ó stupid gan. Mo lè jẹ́ kó yé yín pé títí a máa fi kú a máa jákùn mi. Kó bá pílípù owó ń bẹ lọ́wọ́ mi gẹ́gẹ́ nísan lọ́rùn. Màá dúró tì lọ́rùn. Ó yẹ kẹ́ jẹ́rìí yín bọ̀dá. Gbogbo kan ni mo ní. Ó yẹ kó yé yín pé èmi àtagídí àjọ mu ni. Mi nígbà. Ọ̀kàrẹ̀ àwa lè kọ̀rọ̀ rẹ̀ dàgbẹ́. Ọmọbìnrin tá à ń wí ohun tó ti ṣe nù mọ̀lẹ́bí wa lẹ́njẹ́ mẹ́ta yìí kì í mọ̀ ṣe kékeré kìnìún níwọ̀n kọ́ nítorí ń jábìrò rẹ̀ dàgbẹ́ kí ẹ̀ wá sọ̀rọ̀ ibi ní àlàáfíà pé yín fẹ́ ká. bọ́dà mi ẹ mú fún ẹ gbé sínú orí. n fẹ́ kí yẹ kí ọgbọ̀n sí lójú ni. Oh my God bọ́dà mi tí fóònù yẹn bá rí nǹkan tó bá vibrate lórí yín sẹ́mi pọ́pọ́ lẹ́yìn máa gbọ́n ni. Àti pé tí fóònù yẹn bá ti ní tó ní virus tó bá kó virus wọnú ọpọlọ problem mà ni. kí sọpọlọ tèmi ni kó virus wọ. n ẹ̀yin jẹnu n fẹ́yìn jẹ ó yàtọ̀ ní dáwà ń jẹ. Ẹ kú jókòó bàbá ọkọ ṣe wá ní bínú kéèmù wà yí báyìí. Mo ti rí. inú náà kéèmù ti bí ń kọ́. eléyìí náà ó ti fọ a máa manage. Bólú nu ẹnu ṣe roboto ń. Mo ti wá gbọ́rọ̀ yìí o ṣùgbọ́n àlá lásán ni tí kẹ́mi kan bílí pé bóyá nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlá ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo dẹ̀ ti gbọ́ kọ́tẹ́ sọ náà. Ẹ wo bàbá ọkọ mi tẹ́ ẹ bá ní bínú pé mo dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ kẹ́ ẹ má kọ̀rọ̀ mi kọ́rọ̀ obìnrin. Why not? Ẹ dá sí i. Ẹ wo ẹ̀yin ẹ fìjálẹ̀ o ẹ fìjà fọlọ́run jà kẹ́ ẹ sì ṣìpẹ̀ fún ẹni ó mọ̀ bínú ẹni ó dàpọ̀ yín fi lédùn àbẹ́. Ẹ̀yin ọkọ wa wò yìí mẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ ẹ palagọ aláògọ́ o òwe làlá ń pa fún ni. Bẹ́ẹ̀ ni tẹ́yìn bá wò pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí agídí lásán lẹ́yìn kàn bá lò tó lérò nǹkan aburú lẹ́mìí sí yín kọ́. Ẹ wo àwọn ò sì gbàdúrà ká fojú sunkún yín lásìkò yìí. Àmín àmín. Ẹ wo gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi. Kí ni ẹ. Èmi ò bá ní ẹ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì pẹ̀ fún kò tí ì sí ní tó burú ń bẹ́ bá a sì dọ̀bálẹ̀ fárara kò pé àmọ̀gà àbí. Bọ̀dá mi nǹkan tí ìyàwó yín tó wá sọ ń sìn ó dẹ̀ ń sink sínú ọpọlọ mi inú mi dẹ̀ ń dùn. ẹbí mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. mo rí i pé ọ̀rọ̀ tútù ni wọ́n sọ fún mi. Ẹ má wàá wọ rẹ̀ ẹ fọkàn balẹ̀ mi ní jàmọ́ látòní lọ. nǹkan tẹ́ wá sọ yìí kẹ́lí bá mọ̀ yìí pé mo gbọ́ ọkàn mi dẹ̀ ti kúrò lórí gbogbo wàhálà yẹn mo fẹ́ jẹun. Irọ́ ni. Ìyàwó mi ìyẹn ni mo fẹ́ jẹ o. Bọ́lú o ẹ̀sán mi ní kò ẹ jẹun ìkẹtẹ ni o fi rò fọ́. ìkẹtẹ yẹn gan ni ìkẹtẹ yẹn ni bọ̀dá jù. ọkọ mi ṣe sùn lóko ni. ẹ̀dẹ̀ kò sùn ẹ̀dẹ̀ bú iyọ̀ ẹ̀dẹ̀ dá sí everything. Èmi ò sún bíbá yìí ẹ̀ kò sáré bá mi ṣe kíákíá. Ìyẹn o ti délẹ̀ kó sùn bóde bàbá rẹ fẹ́ jiyẹn. ìyẹn tó dúró re. ẹnu rẹ ó dùn débi. mo ti gbọ́ mo ti gbọ́. dúnà lóòótọ́ lèèyàn máa rí inú téèyàn ó bì ọmọ pọ́n máa bínú rẹ̀ wa ìmọ̀ tá a bá ti níyàn bíi méjì mẹ́ta tá a bá ti bá a sọ inú wa rọ ni a máa kó síbẹ̀síbẹ̀ náà ọ̀ sọ fúlẹ̀ ń tọ́sọ lẹ̀ gan. bùrá mi a ní ká jẹ́ kúrúkọ́ tán náà àwẹ̀ tó fẹ́ máa gbọ́n wọ́ sí nìyẹn sẹ́rí tí n bá tún rántí nǹkan tó ṣe sí mi tó ṣe fún mi bùrá mi inú máa bí mi láti inú máa bí mi tí máa yáfò ẹ má jẹ́ ká sọ anything lórí ẹ̀ mọ́ bùrá mi tó bá di next week ẹ wá sí gbòòrò. yàrá pọ̀ wá bá ṣílẹ̀kùn yìí. àbá àtọ́ka. nígbò náà wà tó débi à ń lọ. ẹ bọ́ ìbá epo ló ti tọ́nu ẹ̀. epo jẹ́ mọ́kànlú.
epo jẹ́ bẹ́ẹ̀. Èló ni bẹ́ẹ̀ lọ rẹ̀? Èmi ò lówó lọ. Kò sówó kankan lọ rẹ̀. Nígbà tó ti ń tẹ̀ tó ń tẹ̀ fín mo ní yóò máa jẹpo. Báríkà Sàlátọ́lé Ọlọ́run. Ìyá dáadáa. Alájà. Sàlámù alékún Alájà. Àfá gíga. Ṣé kò sí? Ó ṣí. Kí ni garawa mi lè pé tán bẹ́ẹ̀? Ọlá pé tán ni. Epo tán nu mọ́tò yín. Epo lọ́tàn nú ẹ̀. Jẹ́ kó lọ bá yín ra epo sí. Ẹ má ṣẹ̀ṣẹ̀ lóde ní ìyẹn ìṣẹ́wọ́ ìyẹn ìta. Kò ṣówó lọ mi. Ojúlówó lójú ṣàánú jẹ́ kí help yín pẹ̀lú change jẹ. Ẹ mọ̀ ṣe o. Ẹ ṣe wo. Ẹ ní ṣe òfòfò ní ṣe yín. Ẹ ní ṣe àgbákò ò ní ṣe yín. Àwọn náà mọ̀ fún wa. Oko ajé ò ní bàjẹ́. Oko tí yín náà ò ní bàjẹ́. Ẹ máa ní 2000 yìí. Ẹ ṣeun. Ẹ ṣeun wo. Ọ̀dọ̀ wẹ̀ torí rẹ̀ o. Ẹ ní jáàmù. Ẹ wẹ̀ dọ̀rí ẹ wẹ̀ dọ̀rí. Ọ̀dọ̀ bọ̀. Ìyá dáadáa ìyá wa ni. Àbá àtọ́ga ọmọ ti fún wa ló. Ìtọ́ wa ṣe ní ìṣe ó mú àpò márùn-ún bẹ́ẹ̀. Ọlọ́rin fi repo. Ọba àfàpò márùn-ún yòókù àpò àyà mi fi de wọ́. Ọ̀dà. Owó òun kàn ṣe bíi méjì ni àbá àtọ́ga. Ẹyọ kan náà wọ́n fún wa. Àwọn sàbí ànábì ìparọ́ kí ló dé tí sàbí àfa gíga parọ́? Ṣàlákùá tó yẹ pé fúnra mi mọ gbọ́ tó ní ẹ̀ra mọ́nẹ́jì pé ká repo mọ́nẹ́jì 2k. Àfá àtọ́ga. Àfá tó kúrú. Èmi jówó mú. Àyànnú pé ẹ fẹ́ gbà mí gbọ́ mọ́ báyà bí. Àti fẹ́ gbara wa gbọ́ wọn. Kò sí wàhálà. Ibi tọ́rọ̀ dé yìí ó ti wá dà. Ẹ gbà. Ẹ mọ̀ wàrà yín lọ. Wá. Àní ọwá. Àní kẹ́ ẹ mọ̀ wà lọ sílẹ̀. Ṣàlákùá. Àbí mo ti jówó gbé. Àní ọwá òjòwó gbé. Ṣàlákùá wá má bínú wá gbà. Bó ṣe tákò lójú ọjọ́ méjì. Lọ́tò tẹ̀mí àláàlẹ́ àmì dàbò lọ́ọ̀rì mú kẹ́ẹ̀gì. Listen. Sorry, èmi ò understand it. Cause o kàn sọ̀rọ̀ ká negotiate. Kí gangan ló ń drive àjẹkìn mọ́. Now, listen. Nǹkan tí mo fẹ́ lórí ọ̀rọ̀ owó yẹn pé ẹ jẹ́ ká ṣe ní 50-50. Ẹ má yẹ ká ṣe ní 70-30. 70-30 yẹn kéré gan. Let's do it 50-50. Mr. Adebayo. Yes. Account officer tó mòye. Mr. Banjo, that's me. Ṣé gan ni. Thank you. Ṣé rí nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ṣe account pẹ̀lú báńkì yẹn mo rí pé àwọn tó wà ń bẹ wọ́n jẹ́ àwọn tí wọ́n já tí wọ́n dẹ̀ smart àtẹ́yìn náà bá mọ̀ nígbà tí mo ti ń bá yín deal rí pé mo like yín gan yẹ kí n mo ru iṣẹ́ báyìí wá fún yín initial agreement wa ni pé ká ṣe ní 80-20 80 fẹ́mi 20 fẹ́yìn èyí náà lè jẹ́ kí n mọ̀ pé àwọn kan ti fẹ́ mọ̀ sí iṣẹ́ yẹn fẹ́ já pé bàtò dé level pé ká block o alert tó ń wọrí fóònù wife mi pé àwọn software department ní àbí nǹkan kan wọ́n fẹ́ mọ̀ I dey agree pé ká ṣe ní 70-30 now listen 70-30 àgbà agree sí owó tí wàá délé tán sìn kẹ́ fún mi ní court mi wá ní no ká ṣe ní 50-50 ṣe rí mi fẹ́ kẹ́ ṣe yẹn because bí pé èèyàn dalẹ̀ agreement àti deal tó yẹn bá nínú mo máa ń like èèyàn sọ̀rọ̀ ká dẹ̀ bá bẹ́ẹ̀ ìjà ṣe lè bẹ́ẹ̀ náà ká bọ̀ sí next one ṣe bọ́. No, Mr. Banjo, mo ní nǹkan tí mo kó please what is your name. Account officer Mr. Adebayo ẹ lè rí. gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé kí n lò pátápátá ni mo ṣe lò kódà mo ṣe sàárà náà bẹ́ẹ̀ ni ọkọ mi náà ni mo dúró dé. ẹ ṣe bàbá ẹ ṣe sá. Àwọn àlejò
àwọn àfáà yín ni mo béèrè. Àfà. Bẹ́ẹ̀ ni baálé yín. Okay. Sweetheart. Wọ́n máa ń béèrè yín níta. Ó lọ́mọ ni. Ṣé kò sí ẹ̀yin ni mo wá wà? Ẹ jẹ́ ká wọlé. Kì í sọ̀rọ̀ ní ojú wa. Ẹ dákun ẹja yẹn lórí ìlànà. Ẹ má lè lọ. Ẹ dákun. Tọ̀rọ̀ náà. Ẹ dákun. Tó bá ń. Ẹ dákun ká ẹyin. Àwọn méjèèjì ló kàn. Ẹ dákun torí tọ̀lọ́. Mo fi ànábì Muhammad sallallahu alayhi wa sallam rẹ̀. Ẹ dákun. Ẹ̀yin bàbá. Ẹ dákun ẹ̀yin bírọ́dà yín Mr. Solomon. Ẹ rántí wọn. Ẹ̀gbọ́n mi gangan ni ẹ ṣé kò sí. Ẹ ṣeun ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí ń bẹ láàrin yín tí ó mú jà díẹ̀ lọ́wọ́. Nígbà náà wọ́n wá sọ́dọ̀ mi wọ́n ní ẹ fẹ́ fọwọ́ ọlá gbá wọn lójú lórí ilẹ̀. Lábàdà bíi ọgbọ́n ó létò kan tí mo lọ ṣe sórí ilẹ̀ náà tí mo fọwọ́ ara mi rí mọ́bẹ̀. àwa tiẹ̀ wá lérò pé ẹ̀yin lẹ́ lọ bẹ̀ bóyá àwọn búrò pólódì yín ti kú nígbà tá a padà gbọ́ wọ́n ní kanú àwọn ọmọ yín lọ bẹ̀. ọmọ mi. Ẹ̀yin lẹ pa mí lọ́mọ. Ẹ dákun ẹ ṣe sùn sọ́bùrù àbí sọ́bùrù ẹ dákun ẹ ṣe sùn. Ògùn yẹn ló pa mí lọ́mọ. Tó ẹ̀yin lẹ pa mí lọ́mọ. Sọ́bùrù. Ọmọ ló pa mí lọ́mọ. Ọmọ ló pa mí lọ́mọ. Ọmọ mi fún ọ. Ẹ̀yin lẹ pa mí lọ́mọ. Ẹ bá ń ta sọ́dọ̀. Ẹni kan ṣe fún mi. Bàbá yẹ kí n fi wọlé àwọn ló pa mí lọ́mọ. Ọmọ ló pa mí lọ́mọ. Òtítọ́ má dùn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tọ́lọ̀ òpè tí wá ń bi ṣe bó náà rè àwọn ká ní ó wá jẹ́wọ́ Elédùmarè ló fọwọ́ agbára mú ló fi wá jẹ́wọ́ fi ilẹ̀ ẹ̀rìn àwa ti yọ̀ọ̀dẹ fọlọ́run nítorí pé Ọlọ́run ju ẹ̀dá lọ bí ò bá ṣe pé Ọlọ́run ni bó la ó sì wá jẹ́wọ́ ẹgbẹ́ mi náà dà òun náà rí rádaràdà bí tó wà náà ìwọ náà rè lórí rádaràdà. ẹ̀dá mi mọ̀ jẹ́ rádaràdà mọ̀ fọlọ́run pè yín àdúrà mọ̀ wá gbà ẹ̀dá fún àdúrà mọ̀ wá gbà àdúrà mi rẹ̀ Ọlọ́run bá mi fínra lọ́wọ́lọ́wọ́ èyí Ọlọ́run ṣe dùn lọ ẹ dákun àdúrà ni ẹ ṣe fún mi ohun tí ń bá mi fínra lágbára. ká ṣàdúrà fún yín. ẹ dákun. Ẹ kò jẹ́ ṣàdúrà kọ́kọ́ fún ọ. Ẹ jẹ́ kó máa ní kókó ọ̀jú ilé wa. Ẹ jẹ́ ká ṣàdúrà fún wọn. Ẹ jẹ́ ká ṣàdúrà fún wọn. Ọlọ́run ó dáríjì àdúrà yín ó gbà. Táwa làwa àwọn ò ní ìforíjì kankan lọ́wọ́ Ọlọ́run ọba aláàánú ló ní ìforíjì Ọlọ́run wà dáríjì ojú òní tì í. Ẹ má yẹ má yẹ jàre ẹ má yẹ. Ó ní ẹ máa lọ ní ẹ máa lọ. Ẹ máa lọ. Ẹ kó yín sí iwájú. Olúwa dáríjì ẹ. mo ń gbọ́ yín mo lè bá investigation dé. Madam gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu pa ọkọ yín ó jẹ́ ká mọ̀ pé ẹnìkan wà tí òun àtọkọ yín máa ń jà ní gbogbo ìgbà tí wọ́n máa ń jà gan-an nígbà tí ìwádìí wa tẹ̀síwájú ó ní òun náà ò mọ ohun tó fa ìdí ìjà wọn yẹn tó ìyẹn jẹ́ ká mọ̀ pé ó ṣeé ṣe kẹ́niyẹn pọ̀kọ yín. Kí ló porúkọ nítàn? Ó ní wọ́n Mr. Sọjí. Sọjí? Ó possible. Ó possible. Sọjí? Ẹ wò, mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi. Ẹnikẹ́ni tó bá pa Bánjọ, ẹ má jẹ́ kó lọ scot free o. Tó bá jẹ́ Sọjí náà ló wá ń di ẹ jọ̀ọ́, mo fẹ́ kọ́wọ́ ìjọba tẹ̀. Madam, ẹ fọkàn yín balẹ̀. Ṣé rí kéèsì ó ti di tìjọba. Mo fi ń dá yín lójú. Tí ìwádìí bá tẹ̀síwájú, tí ajé ọ̀rọ̀ yìí bá lè sí mọ́ that very Sọjí lórí, ó máa fi mú kàtà òfin. Ẹ fọkàn yín balẹ̀. Inú mi á dùn. Ó máa fi mú kàtà òfin. Inú mi á dùn tẹ́ bá lè ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ẹ fọkàn balẹ̀. Máa appreciate ẹ gan. Ẹ ṣé gan ni. Ẹ pẹ̀lẹ́ ṣé gbọ́ madam. Ẹ pẹ̀lẹ́. Èmi fẹ́ máa lọ torí mo wà ní duty lálẹ́. Okay. So. Ṣé mo dúpẹ́? Tí a bá tún ní anything tí a fẹ́ béèrè lọ́wọ́ yín, a máa jẹ́ kẹ́ gbọ́. Kò sí wàhálà. Gbogbo àtẹ̀bá ti need mi, ẹ ṣáà ti pè mí. Ẹ ṣé. All right. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ẹ ṣé. Bọ́ọ̀ wá nísìn kí làwọn ọlọ́pàá sọ? Ẹ jẹ́ mọ̀ wípé
Sọjí wà lára àwọn tí wọ́n suspect kó pa Bánjọ. Sọjí ayé mà níkà o tójú ló pẹ̀pọ̀ mi kò ní dá fún Sọjí o tálálẹ́ bá ní ọ̀dà aláàrùn nígbà ikú ọ̀rọ̀ ló máa kú lórí burúkú pẹ̀pọ̀. ó ti tó ó dẹ̀ stop ẹ̀ ó ti tó ẹ wọlé ká wá lọ jẹun. Bí o pa mí. ẹ jẹun láàárọ̀ the same thing náà lọ́sàn-án kákárìbọn náà tán rònú ẹ wọlé ká wá lọ jẹun. Sọjí kò ní yẹ. Mr. Sọjí, kí ni ohun tó wà láàrin ìwọ àti Mr. Banjo? Ẹ ṣé gan. Banjo, kò sí much láàrin mi àti ẹ̀, ṣùgbọ́n mi àti àlejò dúró báyìí. Ìjà wà láàrin mi àti ẹ̀ gan, torí kó sẹ̀ ni, ó sẹ̀ lẹ́dàá mi. Nígbà tí ẹ fi jọ ń jà, mi ìlú wa bàjẹ́ débi pé màá pa. Agreed. Wàhálà wà láàrin. Kí ni wàhálà yẹn, kí ló bí afẹ́kù sọ fún wa? Sir, mo ṣetán láti wá ṣàlàyé fún yín báyìí. Ẹ̀yin kan ni màá sọ̀rọ̀ yìí fún. Tó pé láti jọ bí wọ́n ṣe ń bi mí léèrè tó, mo sọ pé mi ní sọ fún anybody. Ẹ ṣe rí Banjo bìtìrìyà ni. Kì í ṣe yẹn dáadáa. Childhood friend mi ni. Àjọ bẹ̀rẹ̀ láti kékeré mi. Àjọ ń jẹ, àjọ mu ni. Bẹ́ẹ̀ bá tó stage kan tó tó ká settle, mo láti pè é kó wá mú ìyàwó mi. Mo ti rí àlá ó ṣe gan Ọlọ́run wà pẹ̀lú ẹ. Stop it now. Kí ni yẹ? Àlejò wà ń bí báyìí. Tọ́lá àlejò. Banjo, ọ̀rẹ́ mi nìyẹn. Bestie mi nìyẹn. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe láyé mi tí kò ní mọ̀. Tí mo fẹ́ sùn, á bá mi sùn. Mo jí, á bá mi jí. Ó dàbí sádùn ni. Bó ṣe wà yìí, ọ̀rẹ́ mi gangan nìyí, mo lẹ́mí ni. Ọ̀rẹ́ mi, mo jẹ́ kí n parọ́ fún ẹ. Mo kàn bá chat lásán pé mi ìlú kankan lọ. Mo ti send 500,000 as account. 500,000 naira. Are you serious? Ọlọ́run bá mo. Ní last 2 weeks, mo ní mi lówó lọ́wọ́, kò sówó kan lọ́wọ́ mi o, tó rẹ̀ kìlọ̀ fún mi. Owó tó fi kún pọ́tù ẹ̀ rà gbé. Ẹ ṣé gan ni. In fact, ẹ má jẹ́ kí n pa. Mo ti sọ ọ̀rọ̀ yẹn fún mi for now. And I must say thank you so much for accepting the way he is, you know. Ṣẹ́rí ọ̀tọ̀ ní kéèyàn rí obìnrin téèyàn nífẹ̀ẹ́, ọ̀tọ̀ ní kéèyàn ọ̀rẹ́ ẹni tó fẹ́ràn èèyàn padà tó tún wájà láàánú síyàn. Ọlọ́run aláàánú sẹ́yìn náà ẹ ṣé gan ni. Ẹ má dá lóhùn. Kí la wà fúnra wa fún? Àti wípé èmi àti ẹ aṣáfẹ́fẹ́ ra wa ni. So whatever I'm doing for you, I'm doing it for myself. Ó ṣẹ̀ṣẹ̀ tún máa dúpẹ́ lọ́wọ́ mi. Ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀. Tó tọ́ nìkan tó sọ. Ṣùgbọ́n tó bá ṣe ibi fún mi, màá jẹ́ kó mọ̀. Tó bá ṣe kà fún mi tí kò bá tẹ́ mi lọ́rùn, máa pe ọ̀rẹ́ mi o, ọmọlára ṣe kà fún mi kò tẹ́ mi lọ́rùn o, má sọ fún un. Jẹ́ kí n polongo ẹ̀ fáyé kí wọ́n mọ̀ pé wọ́n gangan lórí mi. Jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n gangan ni ẹyin jú mi gangan tó já láàánú mi. Ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀. Ó dáa, a ti gbọ́ a ti accept ọpẹ́ yín o. Ká ṣe gan ni. Ọ̀rẹ́ rẹ̀ wọ́n fọkàn ìbàlẹ̀. Now mi mo bóyá ti ready láti jẹun. Ó ti yá. Ẹ̀yin náà ti ready? Oh yes, yes. Àdìmú fọkàn balẹ̀. Wọ́n á jẹun tó wà wọ́n kéré. Ọmọbìnrin tí mo wò yìí, ATM ni o. Máa ná káàdì sí regularly ni. Gbàgbé tẹ̀, mo fẹ́ fẹ́ gangan ni, mo nífẹ̀ẹ́ ni. Nígbà tó náà ti nífẹ̀ẹ́ mi, ó jẹ́ kó yé mi pé tí n bá ti sọ pé màá fún un tí mi ì dẹ̀ fẹ́ anybody máa gbọ́n kan yìí, ó máa di tèmi ni. Kí mo tún wá kiri, mi ní kankan tí mo wá káàkiri mọ́. Ẹni tí mo fẹ́ nìyẹn. Ó máa ní lock. Kí Ọlọ́run dẹ̀ jẹ́ ká bára wa kalẹ̀. Ìwọ ló kù sọ̀wọ́ ẹ̀ má jẹ́ ọbọ̀ ọmọ ẹ lọ́wọ́. Ọ̀rẹ́ mi kò tiẹ̀ wá rí bẹ́ẹ̀ sórí ilé wa báyìí. Kọ́tà máa ṣe ni a ní lock ẹ̀ gan. Bá ṣe máa ń parí olóríire nìyẹn. Mo bìlẹ̀ pé ilé yóò máa bá mi kalẹ̀ ni. Ayé mi o, ká lọ́wọ́ mi nínú ọmọ ẹ lọ bọ̀ sí. Kó lè kó sọ́wọ́ ẹ̀. Banjo, Ọlọ́run ní jẹ́ kó kú sọ́wọ́ ẹ̀. Gbàdúrà fún another person. Inú mo ní ká ní. Wà á ní pé Ọlọ́run máa ṣe tọ̀dọ̀ títí ẹ fún ẹ. Olè wá sọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní jẹ́ kó dọ́dún ẹ̀. Ọlọ́run máa ṣe ọmọ ìfẹ́ mi náà. Máa sọ di ATM. Kíni ebi ò ní ṣe yẹn ní fámìlì wa bá ṣe máa ní lọ́ọ̀kì yẹn. Pọ̀pùsì mi gan. Jùgúlò ni. Orí ẹ̀ ló pé yẹn. Obìnrin ẹni bẹ̀rẹ̀ ní fámìlì yẹn. Èmi bẹ̀rẹ̀ jọ. Lẹ́yìn ìgbà yẹn
ṣe lè ní ìmọ̀ bó ṣe ṣe lọ bó ṣe canvas ẹ̀ bẹ́ẹ̀ nu ẹ̀ ṣe dùn tó mọ̀ pé nu ẹ̀ dùn bó ṣe wá bá a sọ̀rọ̀ débi pé lára change sí mi suddenly wọ́n dẹ̀ jọ ṣe wedding lójú ẹ̀mí mi láì tí kú mi wọ́n dẹ̀ jọ ń gbé èmi wá wà ní òkúlógún. Mr. Soji lótìtọ́ nǹkan tí Bánjọ ṣe fún ẹ kò dáa rárá. ẹ ṣe àdá fún yín. so ìwọ wá decide pé kò waste life ẹ. no ẹ tún láti understand mi dáadáa ẹ dẹ̀ máa ń mẹ́sìkò sí mi kì í ṣe pé mo pa ò nítorí ṣe fún mi ṣáyìn náà mọ̀ ẹ́ pé ẹni tó bá gbani láyà èèyàn onífojú rẹ̀ wò láti gba ẹ̀mí kan ti wò pé kájọ máa fa wàhálà lásán ni èmi mi lè pa yẹn débi pé màá pa yẹn jọ ẹ ṣàánú mi ẹ̀yin ni mo lè ṣàlàyé ọ̀rọ̀ yìí fún. Sọjí, you are a fine boy. Yes, of course. Ẹjọ́ nítorí ọ̀nà ẹ̀jọ̀ ẹ̀ ṣàánú mi. Tó bá wo gbogbo àwọ̀ ẹ̀ wàá rí bó ṣe ń dán. Mi fẹ́ bàjẹ́ rárá. Mo fẹ́ kó o cooperate pẹ̀lú wa. Iṣẹ́ mi mo bá Bánjọ. Kò sí nǹkan tí mi lè fi búra tán, kò sí nǹkan tí mi lè sọ lórí ẹ̀tọ́. Ẹ jáde kẹ́ ẹ ṣe investigation náà. You, sir, take him to the torture room. Kò fi ìyà gidi jẹ. Tó bá jẹ́ ìyà gidi, á jẹ́wọ́. No, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọ̀nà ẹ má ṣe bẹ́ẹ̀. Ebi báyìí ni màá ti bẹ̀rẹ̀. Yeah! No, what do you mean by that? Yeah! No, ever since the day one, you pa. What do you mean? Baby, listen, what do you? How far about the case of late Bánjọ? Sir, pẹ̀lú gbogbo effort wa, àti rí concrete evidence tí a lè fi sọ wípé ẹni báyìí ló pa Mr. Bánjọ, sir. Exactly. What do you mean? Kí wá ní the next action? A padà lọ sí spot yẹn. Gbogbo agbègbè yẹn kò sí evidence kankan tá a rí níbẹ̀ sà. Ilé dẹ̀ tún jìnnà síbẹ̀ yẹn. Gbogbo bẹ̀ yẹn igbó ni. Ilé jìnnà síbẹ̀ yẹn. Ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. This is a murder case. We have to handle it the way it should be. So what say you have to go back to that place and arrest everybody around that premises. That's my order. Sure. Yes. Madam, ibo ló sọ pọ́kọ́ ẹ wà? Bàbá Olú! Bàbá Olú! Kí ẹ náà mò ń ṣe? Ó sì mọ̀ pé yẹn ọmọ lanu gbòò. Kí ló dé? Bàbá, keep quiet. Ó ti yé yín, ẹ gbé tọwọ́ yín dálẹ̀. Ẹ gbé tọwọ́ yín lẹ̀ bàbá. Ìgbà tẹ́ bá dé station lọ́dọ̀ wa, ẹ lọ sọ tí wọ́n bá bi yín léèrè. Torí kí ohun tẹ́ bá sọ ń bí yóò jẹ́rìí gbé yín tàbí kó jẹ́rìí takò yín. Ẹ wo ebi tó lọ padà ń lọ. Ẹ lè kọ́ fún mi lórí ọ̀fẹ́ kí n pààrọ̀ Tógò mi. Ẹ kí n pààrọ̀ ẹ̀wù mi. Ok, ibo la sọ ẹ wà? Ń bẹ láhéré. Bá mi ni wọ́n máa pè é. Madam, ẹ fara yín balẹ̀. Síkẹ́. Bàbá. Ẹ pawọ́pọ̀. Láyé mi. Oya lọ́wọ́ ẹ̀ sí. Yóò yún yín lọ́wọ́ tẹ́ wà farabalẹ̀ o. Ìyá Bólú. Àkọ́kọ́ Mr. Lanre, nǹkan tẹ́ ẹ̀ sọ yé mi. Ọ̀rọ̀ yín ò yé mi dáadáa. Kò sí owó kankan ní àkáǹtì mi. Àkáǹtì mi wọ red. How? Ó dà mo ti gbọ́. Èmi lè máa kọ́kọ́ jírí láàárọ̀ la.
eyes mi were red. Wọ́n á mọ̀ sí fún ọ lọ ní ìpele ọ̀dà mi lójú pé bóòlù ń bẹ̀ rárá lágọ̀ọ́ ọlọ́pàá ó lọ́dún 14 rí pé ìsìnwálé jẹ́ òsọ́mí dolóbù tó rò lè sọ́mí dolóbù kú bíi tí ládùrùn tó wà ń bì lọ́nà yẹn ó fi hàn òun yẹn ó gbé lọ tọlọ́pàá ni o ọ̀rọ̀ ẹ ti yé mi mú wá sórí bó ti wà yìí ní tí mo rí bẹ̀jú pé ọ̀là ọ̀rùn mọ́lẹ̀ kí ló dé bàbá bá jẹun tí ń bẹ́nu rẹ̀ yóò sì tún mọ gbé bá ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi ó sì sọ̀rọ̀ dáadáa bí ẹ̀rọ obìnrin pé tó obìnrin tó lálùbáríkà ti bọ́kọ gbé o ti gbọ́kọ mọ́ rẹ̀ àmì ètò wàá fi kun lọ́wọ́ fi fọ́gbà yẹn ga irú àbáyé sì wàá dà àmọ́ kò ṣeé tẹ̀lé mi nígbẹ̀yìn ti gbẹ̀yìn ò ṣeé tẹ̀lé ọba sì là á mọ́lẹ̀ ǹjẹ́ wọ́n ti mú fóònù yìí wá tí tèmi ti jáláwòrán títí ò ti jáláwòrán mo ti mọ̀ pé èrò kérò lọ́ọ́ máa rò lórí ẹ̀ ọba sì wàá dojú ẹ̀ bolẹ̀ ó ti wá yé mi wá wo ó ti á déwọ̀ báyìí ó déwọ̀ fóònù yìí ti déwọ̀ fún mọ̀lẹ́bí wa pàpà jùlọ ìwọ àti Bólú èmi tí mo sọ̀rọ̀ yìí gan ó ti dìwọ̀ fún wa ìgbà wa jẹ pé ọdún 15 ni mo bá tó tán ebi bí n bá yọ jáde kọsẹ̀ ní tí ẹ̀mọ̀ ti ń bẹ náà. mo fi àwò pípọ̀ sọ̀rọ̀ ẹ̀ dèrò ọmọ ò lè sọ mí dolóòbù kù wọn nìkan lọ́mọdé wọn gbé tó ti gbọ́. tí wọ́n bá rí ni wọ́n sọ pé àwọn fẹ́ wo nǹkan kan lórí ẹ̀ nígbà tó bá ti dèwọ̀ fún gbogbo wa kọ̀sẹ́ nìkan tí ọmọ ohun ti ń ṣẹlẹ̀ ọgbọ́. sori ò lè wá sọ mí dolórí ibú torí pé ò lè fi tiẹ̀ kó bá tèmi o bá a Bólú ẹ̀rù ẹ̀ ń bà mí o. wo sọ́ọ́lù àbọ̀ lọ́mọ. ibi àbá kí n ṣàròyé àwọn bí. I feel. So which means Dean ni Mr. Banjo àti bank accountant yìí ṣe. Exactly sir. Ó tó máa ṣe nìyẹn ó burú láìkó owó tó máa ṣe nìyẹn. Inspector Ladele. Sir. Ẹ bí sọ pé ẹ get accountant yìí àti àwọn ọ̀rẹ́ arrested. Ẹ return àwọn èèyàn sínú ṣẹ́ padà. Evidence gidi ni nǹkan tẹ́ máa ṣe sí ni pé ẹ gba fóònù yìí ẹ lọ transfer ẹ sórí fóònù yìí kẹ́ return ẹ padà fóònù. Consider it done, sir. No, ẹ madam. Ṣé bọ́ọ̀gà tún ti talé? Bánjọ́ ti talé mọ́ mi lórí o. Ó tún ti talé mọ́ mi lórí o. Lẹ́yìn tó clear gbogbo owó tó wà lákàùntì mi pátápátá. Èyí tí mo tún rí rèé o. Tí bá ló yé mi mò ń parọ́ ni o. Bọ̀ sí bá ṣe máa wọ̀rọ̀ ìrìn rẹ̀ lẹ́yìn. Bọ̀ madam, kí nìkan tẹ́lẹ̀ pa máa ṣe sí báyìí? Kí la fẹ́ ṣe sí? Mi ò mọ nǹkan tí mo lè ṣe sí. I have just 2 weeks. Eléyìí ti pọ̀jù fọ́jọ́ orí mi. Ó pọ̀jù fún mi Ọlọ́run. Tó bá jẹ́ṣẹ̀ mi ni Ọlọ́run ò dẹ̀ dáríjì mi. Ọlọ́run dáríjì mi. Dáríjì mi, eléyìí ti pọ̀jù fún mi. Dáríjì mi Ọlọ́run. Madam, olóòótọ́, mo rí kọrin sí ìpínlẹ̀ ṣé kò sí ìpínlẹ̀. Olóòótọ́, ìwọ náà ṣàmọ̀ nǹkan tó wà nílẹ̀ yìí. Ó ṣàmọ̀ pọ̀ ti talé mọ́ mi lórí. I have to move out. Mi ò lè dúró dìgbà tí wọ́n máa wá embarrass mi níbí báyìí. But ẹ ńlá kì í lè jẹ́ sí i. Ọlọ́run tí ìdásọ̀rọ̀ tí ò ní solution. Mo understand. Nǹkan tí mo ṣe pé gangan ni wípé mo fẹ́ kó wá assist mi pẹ̀lú àwọn ẹrù mi. 1, 2, mo fẹ́ kó mọ ibi tí mò ń lọ gangan. Ibikíbi tí mo bá ń lọ báyìí mo fẹ́ kó mọ bẹ̀. Assalamu alaikum o. Wàhálà sọ́ra bàbá. Ó pẹ̀lẹ́. Ẹ rà bàbá. Ẹ káàbọ̀ sá. Bí mo ṣe rí kọ́ màdàm sì tí wọ́n pè mí pé àwọn láti páàkì kúrò ní lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn mo ṣe ní kí n sáré pè yín torí agbára mi nìkan lè má pa nǹkan tó wà lọ.
kí ló dé. bí wọ́n ṣe ń bí nìyẹn o bàbá wọ́n ti ta lé mọ́ mi lórí. Subhanallah. kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ bí mo ṣe wà yìí mi ò lówó mi ò ní anything ohun tó ti rí lójú jolè lọ́wọ́ mo ní kí n ra kàǹgárà mi kí n ra máa lọ kó tó wá fi mí ṣẹ̀sìn. Assalamualaikum. Baba. Alhamdulillah. Mo bá yín mo ti délé. Wọ́n bèrè ní mo ní kí n wá sí ibẹ̀. Ọ̀dà tàbí àmọ́ ṣé mo ní ọ̀dà sáà máa lọ. Bàbá mo dààmú o gbogbo dààmú mi mo ti rojú sórí ọ̀rọ̀ mi. Inú ìwádìí ni wọ́n lé nìkan náà lókè wọ́n lòun ìṣòro ayé mi báyìí gbogbo ọ̀nà mo sì sáàmì òkè nínú Ọlọ́run náà jọ Ọlọ́run tó bá dé ìjọba àdéhùn ìgbẹ́. Àfà. La ilaha illallah Muhammadu Rasulullah. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Bàbá, ibi mo ti fẹsẹ̀ kọ́ rèé o. Ibi wàhálà mi wà gẹ́gẹ́ rèé bàbá o. níbo lọ́dọ̀ tèmi. bíi ti báwo. Madam. kí ni mo ṣe fún yín. Títí bàbá jọ ń gbọ́. Bàbá, ọkọ arábìnrin wọn bá mi gbà. Àfàṣẹ rí àwọn kan lọ́jú ọ̀rọ̀ yìí fún mi. Wọ́n jẹ́ kó máa ní pé àfàwọ̀ sọ́ọ̀kì ní àwọn wáyáwáyà àdúgbò wa jẹ́ kí n mọ̀ pé yẹn já gan. Ọjà sí. Àfà ṣé wàá rí èmi ò tiẹ̀ wá kí n ṣe wáyáwáyà mi ò dẹ̀ ṣe àǹtẹ̀ka ṣùgbọ́n tí mo wá wáyé ó simple wọ́n sá wọ́n ní pé wọ́n á ju yín láì kékeré ni ó lọ́mọ kan ọ̀rẹ́ mi ló ń fẹ́ ṣùgbọ́n mo yẹ wò mí wọ̀ mí lójú pé ọmọ yẹn ó wù mí ó wọ̀ mí lójú èmi ò dẹ̀ láìkí kí wọ́n á lọ kí n lọ kọnu ìfẹ́ sí kó wá lọ ṣe bákan kó lọ fẹjọ́ mi sùn lẹ́mi kó wá dájà lẹ̀ bàbá èmi fẹ́ kẹ́ ẹ bá mi lo ọmọ ibẹ̀ lọ́hùn àti ọgbọ́n àgbà kẹ́ẹ̀kan kò yé yín bàbá kó kàn ṣíjú kúrò lọ́ọ́ tiẹ̀ kó rà sọ́dọ̀ tèmi ló bá tán. Kò sí ṣòro. Tí mo fẹ́ náà nìyẹn. Ọ̀gbọ́ èyí ṣe ohun tó le wá lè kọ́ ìtumọ̀ àláìka àmọ́ àbàtà mi nílò ń wáhùn. Ọ̀ọ̀ ebi ká ti kó gbogbo òfé rẹ̀ sí lẹ́mìí ni. Kò jù bẹ́ẹ̀ lọ sá. Yóò bá rí ọkọ mọ́lẹ̀ sùn. Ẹja máa jẹ. Èyí tí ń bẹ́ẹ̀ ni pé èékánná ọwọ́ rẹ mẹ́wẹ̀ẹ̀wá àtẹsẹ̀ rẹ mẹ́wẹ̀ẹ̀wá gé mi. Mi gbọ́. Òun láì ṣàṣejẹ́ fún. Kò bá lè fẹ́ jáde lè mọ̀ pé èmi àti ọtí máa fẹ́ ra. Ọ̀kan tó nù ọ̀rọ̀ lọ́sọ̀ ṣé mo lè rí àwòrán rẹ̀? Ẹni fẹ́ lè rí ọ ṣùgbọ́n. Ok máa lọ wò ní Facebook. Ó ti ṣe déédéé bẹ́ẹ̀ni bá ti ráwòrán rẹ̀ ọ̀gbọ́n kìnìún wọn ń pòwe gan yóò ní k'Elédùmarè ẹran tó wọ́n jẹ kó fi hàn kó wá padà lẹ́yìn àwọn méjèèjì. Wọ́n gbé èmi kan náà wá ó sì mú fọ́tò wá fèmí àti ẹlẹ̀ iṣẹ́ bá dáhùn báyìí kó wá dúpẹ́ ni káàní ọmọ rí òun fi jó nítorí ara. Ìfàsókè nítorí tó ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ṣe bí gbogbo nìkan pátá lọ́ba òkèèrè bẹ́ẹ̀ kìràkìtà ọ̀dọ́là káṣíṣẹ́ bí ẹrú kò dáhùn kan gbogbo iṣẹ́ tí kò bá fowó ṣe kí n jèrè rẹ̀ bó bá dalẹ̀. Olóòótọ́ Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí olóòótọ́. Mo gbé o. Àfà. Irú ayé wo ni mo wá yìí? Kò máa ní dá fún yín o. Ẹjọ́ tútù yìí wò. Ìkà máa ní yín o. Kémi foríjì. Kémi foríjì. Ẹ wò. Kò ní dá fún ibi iṣẹ́ wọ̀nyí. Ìyá àbọ̀bọ̀. Tọ́lọ́hun àgbọ̀n tọ́lọ́hun. Ọlọ́run tó tó bó ṣe tó yìí ṣe ọkọ mi. Bẹ́ẹ̀ni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n tọ́ wọn tún gbọ́dọ̀ jà. Sáma ṣe alihamudulilayi rabbil alamin. Alihamudulilayi rabbil alamin. Bàbá ó ti wá dá báyìí. Ara nǹkan tí mo ṣe pè yín pé kẹ́ máa bọ̀ ń bí nìyẹn. Torí mi náà láti ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọkọ madam wọ́n ní díẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ wọn kan nígbà kan.
so owó yẹn wá dín yẹn involve owó tó pọ̀ díẹ̀ nítorí pé joint account lọ́jọ́ ń lò àti madam mo rò pé wọ́n ti mọ̀ pé táwọn bá ti send ẹ̀ sínú àkáǹtì àwọn madam máa mọ̀ ìyẹn náà ṣe divert ẹ̀ sí àkáǹtì mi ọjọ́ tó náà máa gba owó yẹn kúrò lákáǹtì mi ọjọ́ yẹn gangan ni ọ̀gá kú so ó yẹ kí n ti wá sọ fún madam before this time ṣùgbọ́n lílọ bíbọ̀ madam pẹ̀lú à ń lọ sí police station lónìí à ń bọ̀ lọ́la ìyẹn náà jẹ́ kí n ní opportunity àti sọ ìyẹn so nǹkan yẹn wá ti ń dà mí ní ọkàn rú bó dẹ̀ mọ́ condition tí madam wà mo wá ti ní òní ni kò ní di lọ́la mo gbọ́dọ̀ wá reveal gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ yẹn fún madam mo wá ti rí pé tí mo bá wá sí bí mi mọ bó ṣe máa rí lára wọn ṣe ní bàbá tẹ́yìn náà bá wà níbẹ̀ ọ̀rọ̀ yẹn á dùn gbọ́ á dẹ̀ dùn sọ. èlò lówó tá à ń sọ̀rọ̀ yìí. it's 20 million naira. Allahu Akbar. Allahu Akbar. 20 million naira. mo ti rí pé ní ohun gbogbo kan ọmọ dúpẹ́ ni mo dúpẹ́ lẹ́yìn bá ti ń bò tọ́ sí ilé ayé rẹ̀ tọ́ba kàkà kọ́mọ olóore ó jẹ́ sí kòtò mẹ́nàmẹ́nà òṣìṣẹ́ mọ́lẹ̀. ẹ rí ẹ̀jẹ̀ asọ́mọ lọ́hùn-ún ká sì jìnnà sábòsí kí gbogbo wa ká máa tọrọ àforíjì ní gbogbo ìgbà kọ́lọ́hùn ọba kó ṣàforíjì fún gbogbo wa. Tábọ̀ kù ní sáyọ̀ tẹ́lẹ̀ bàbá tiẹ̀ lọ yóò kúnlẹ̀ fún olówó sọ̀rọ̀ tàbílẹ̀ fọlọ́hún pẹ̀lú ẹ̀dá tọ́. Ọlọ́run bàbá ìtàpẹ́. Àṣìyàn. Gbogbo tó bá bàjẹ́ náà ọ̀rọ̀ yín, Ọlọ́run bàbá ìtúnṣe. Ibú ẹ̀dá ní kàkó jẹ́ ká bó wọn ṣe. Ọ̀rọ̀ ṣì kú o. Tọ́wẹ̀. Ṣé rántí ohun tó tẹ gbé fún mi lọ́jọ́ kìíní àná? Tí ẹ ní kí n lò fún 17 days. Ẹ̀dẹ̀ ní tó bá ti ìjọ́ tó bá pé 17th day yẹn gangan, kémi àtọkọ mi ká súnmọ́ra wa. Àfà, níjọ́ tá à ń wí, mo dúró dọ́kọ mi títí. Ọkọ mi ò máa wálé. Bánjọ gbé pọ̀ lẹ́ẹ̀nà. Kí ló ń ṣe ọmọkùnrin yìí báyìí? Kí ló dé tó jẹ́rú ènì ló wá ṣe ló ń hurú wà báyìí? Yes, come in. Olóòótọ́. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ ọkọ mi ńkọ́. Ṣé kò wọ́n ti wọlé? Kò tí ì dé náà. Ṣé bẹ́ẹ̀ jọ jáde láàárọ̀ yìí ni? But àtàwọn ti kúrò lọ́fíìsì. Àsìmẹ́ǹtì tán náà mo ní kí wọ́n fún wọn feedback mo ṣe ń bọ̀ sí i. Kí ni mínì gbogbo ilé? Mo ti ń pè wọ́n látara wọn ò pè kọ́. Ó ní àsìmẹ́ǹtì kan tí wọ́n rán mi tábọ̀ nípa ẹ̀ láàárọ̀ la. Níbo lọkọ mi wá wá? Nǹkan tí mo rí ni pé àwọn méjì kan wá sọ́fíìsì láàárọ̀ yìí kó tó di kí wọ́n rán mi níṣẹ́. Wọ́n dẹ̀ tẹ̀lé àwọn méjì wọ́n sọ pé àwọn máa tẹ̀lé wọn lọ síta but wọn ò gbé mọ́tò tí wọ́n lọ mọ́tò àyìn ni wọ́n náà bá lọ. Ní kò wá gbé kọ́ọ̀lẹ̀. The same thing. Kò gbé kọ́ọ̀lù. Ọkọ mi ò gbé kọ́ọ̀lù mo ní Bánjọ wà. I mean, kí ló ń wá káàkiri? Nǹkan tí mo kàn máa advice ni pé mi ò fẹ́ kẹ́ stress ara yín púpọ̀. Kò sí nǹkan kan tó máa ṣe wọ́n lágbára Ọlọ́run. Tó wọn bá délé ni wọ́n á dé lọ́la. Ọ̀la? By all means wọ́n á dé lọ́la. Adé ní ọ̀la àbí kí ni mo gbọ́ tẹ̀sán? Ṣé mọ̀gá tó bá ti dọ̀rọ̀ ṣé wọn ò fi ń ṣeré rárá. Ọkọ mi ò ní wọlé lálẹ́. Wọ́n ti travel nìyẹn so ó ṣeéṣe kí wọ́n dé lọ́la. Ẹ má worry. So madam ẹ jẹ́ kí n máa lọ sílé. In that case èmi ni kò ní lè dá wà ní gbogbo nílé yìí. But mi ò ní lè sùn bí pẹ̀lú yín mà ẹ jẹ́ kí n máa lọ sílé nǹkan kò ní ṣe yín. You don't get my point. Mi ò lè dá sùn sí gbogbo nílé yìí ó ti tóbi jù èmi nìkan. Ẹ má jẹ́ kí n sùn bí ẹ jẹ́ kí n tètè máa lọlé. Olóòótọ́. Kí n wá. Come.
doctor ti confirm fún mi wípé I am 2 weeks pregnant. Allahu akbar. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àtò dáhùn a sì lè dáàtò Ọlọ́run lẹ́lẹ́jọ́ tí dájọ́ òun náà sì lélétò tí ṣètò ẹnu mi ọ̀gbá láti sọ pé nǹkan tí ẹ ṣe ókùn díẹ̀ káàtó tọ́rọ́ lọ́hùn ló tó bẹ́ẹ̀ wọ́n bá ti ní bí ó ti rí ní àwa lè máa wò ó pé bí ó ti lọ ní kọ́yà báyìí tó gbogbo ohun tó wá jẹ́ haramu bẹ̀ kọ́lọ́hún ó ṣàforíjì fún wa èyí tó jẹ́ halali kọ́lọ́hún ó fi pọ́n wa léhùn kọ́lọ́hún ó fi pọ́n wa léhùn ká sì tọ́jú wa wá kájá má kàn padà síbi èébì rẹ̀ tó ti yé yín ajá gbọ́dọ̀ padà síbi èébì rẹ̀ o. Ẹ jọ̀ọ́ bàbá. Hello. Ẹ ti rí àwọn tó pa Bánjọ. Mo ti gbọ́. Mo ń bọ̀ sí i. Mo ń bọ̀ báyìí. Ẹ ṣé. àti bọ́ àbíjí lọ́sọ́gun. Wọ́n náà ti ráwọn tó pa Bánjọ. ẹ̀rí pé ọlọ́sẹ̀ lọ́lọ́run àbẹ̀rẹ̀ lọ́lọ́run ẹlẹ́sìn òní lọ láì jìyà ẹ̀rí pé ọlọ́run ìsọba alábòsí. ṣé ẹ rí bọ́lọ́run tí ì ṣiṣẹ́ ara ẹ̀ àṣeyí ó wù lélẹ́dùnmarè lóòótọ́ ẹ̀rí ẹ̀já sọ́ra wa ká má bàa lùkùn ọlọ́run ìsàmì ọmọ òun ni wà ọmọ ó kọ ọmọ sì ní jánu ọmọ lóòótọ́ gẹ́gẹ́ bí ó kọ tí wọ́n ń pè ọ́. ọ̀yẹ́ bí olóòótọ́ ó sì sòótọ́ òun níbi tí ọlọ́run fi gbé dáadáa bá ọ. ọlọ́run ò ní fi wọ́n o yóò mọ̀ bí ọ ṣe ni ọgbọ́n òótọ́ náà ni ẹjẹ́ gbogbo wa máa fi lò gbà ọlọ́run ọ̀fẹ́ àyín ní kí àtàyín ìpadà ká sojú ọwọ́ báyìí ká sí gbogbo ọkàn wa síwájú ọlọ́run kí náà wọ́n mọ̀ ọlọ́run ní bá wa láyọ̀ jẹ́ o sọlú àlànàbí lè kárí. Imú ẹ̀dá ní kàkújẹ́ ká gbóhùn ṣe bí ẹlúlu tó fàjò ṣe borí ara rẹ̀ láàfàálẹ̀ ọ̀rẹ́ dàmí kò ṣe é kú ẹni abínilé ṣekú pani I love you torí tọrùn àyànfẹ́ ẹ̀yà fúnra. olóòótọ́ Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí olóòótọ́ ọpẹ́ ló yẹ ká dún. olóòótọ́ Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí olóòótọ́. Ire ní gbójúlé wọlé ọ̀nà ìbúrú láyé òun tàn adéyá fún olùgbọ́ iṣẹ́ tí ń ṣẹ̀gbọ́n kí ẹ̀rọ olùgbọ́ kí ló fi wá dára ẹnu olùgbọ́ iṣẹ́ tí ń ṣẹ̀gbọ́n kí gidigba ṣílẹ̀kùn àfẹ́ni tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ àrọ́ńkọ́lé ẹ̀rọ́ǹgùkọ̀ ẹ̀ òrìṣẹ́ olúwa ìyanu ni. olóòótọ́ Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí olóòótọ́ olóòótọ́ Ọpẹ́yẹmí títọ́ ló yẹ ká ṣe ọpẹ́